Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show. The baby of Yorùbá nation. Mo kí gbogbo ẹ̀yin màmá ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin ọmọ kọlẹ̀ káàwé òjíire. Mo kí gbogbo ẹ̀yin ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Ṣé rí ọ̀rọ̀ tí mo gbé wá, fídíò tí mo gbé wá tí mo fẹ́ play fún wa. Mo kàn bẹ̀ gbogbo ojú tó bá wò, ẹ bá mi share because this is a big lesson. Fáfàdé ìtẹ́ bá jẹ́ fans Lady K Ìfẹ́olúwa show. Ẹ rí pé mo polówó Ọlábánjí farm fún yín. Wọ́n kidnap Ọlábánjí farm ní Nàìjíríà. Wọ́n kidnap wọn láti last week. But alhamdulillah Ọlábánjí farm ti dé. Mo wá fẹ́ kí gbogbo wa pátápátá ká farabalẹ̀ ká gbọ́ bó ṣe lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe investment sí ọ̀dọ̀ Ọlábánjí farm láti ọ̀dọ̀ Lady K Ìfẹ́olúwa show. Nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé èmi ò tiẹ̀ mọ̀, mo máa ń sọ fún gbogbo yín wípé èmi ò péyàn. Mi ní connection tó tight bẹ́ẹ̀ yẹn pẹ̀lú Ọlábánjí farm. Iṣẹ́ tí Ọlábánjí farm ń ṣe, òun ló dùn mọ́ mi nínú ni mo ṣe polówó Ọlábánjí farm. Nítorí pé kí ni wọ́n ti hàn mí léèmọ̀ ní Nàìjíríà. Mo sọ fún yín pé ní 2021 tí wọ́n mú mi nílé Chief Sunday Igboho, mo lose business mi. Kò sí rọ́ńbẹ̀, ẹ̀rí wà. Òun ni mo ṣe wá rò nígbà tí mo rí Ọlábánjí farm. Tí mo dẹ̀ rí wípé Ọlábánjí farm ó ṣe olóòótọ́ èèyàn. Ni mo ṣe wá wò pé no, máa jẹ́ káwọn ọmọ Yorùbá kí wọ́n jàǹfààní máì. Pàápàá wá tẹ́ ń pariwo Yorùbá nation. Opportunity ńlá ni fún wa. Ògo ńlá lélẹ̀ tún jẹ́ fún wa ní ilẹ̀ Yorùbá. Fún àwọn tí wọ́n bá fẹ́ invest. Àti tí Ọlọ́run bá tún wá gba orílẹ̀-èdè Yorùbá nation wá fún wa, ògo ńlá ló máa jẹ́ fún wa. Àwọn èèyàn máa rí nǹkan sinmi lé, wọ́n rí nǹkan dé wá bá nílé, ọkàn everybody á balẹ̀. Ni mo ṣe polówó Ọlábánjí farm tí mi ò dẹ̀ regret, tọ́lọ́run ò dẹ̀ rí jẹ́ kí n regret. Èmi máa ń fẹ́ kí àwọn èèyàn ṣe rere. Nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé àwọn tó invest látọ̀dọ̀ mi pé Lady K Ọlábánjí gba farm gbọ́ lẹ́tí gbúrò wọn, àpò ló ti pẹ́ o. Tí mo ti bá wọn sọ̀rọ̀ last year, and it's true, èmi ò parọ́. Mi ò lobby, mi ò ṣe pé mo fẹ́ bọ́ lọ́wọ́ ṣe. No, èmi kò máa ṣe tèmi, ẹ bá mi share ètò yìí because video tí mo gbé wá, video tó lágbára tí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá gbọ́ bí wọ́n ṣe kidnap Ọlábánjí farm ní Nàìjíríà. Bí Ọlọ́run ṣe kó máa yọ. Ká tún wá kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ nínú video yìí. Òun ló jẹ́ kí n gbé wá. Mo wá dáhùn. Mo ní mo ti bá wọn sọ̀rọ̀ tipẹ́. Èmi àti wọn ṣọ lọ́rọ̀ bẹ́ẹ̀ yẹ. Èmi kò máa ń like olótìtọ́ èèyàn ni. Wọ́n ní Lady K truly làwọn fi invest sọ́dọ̀ wọn o. Ọlábánjí farm. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn ìgbà táwọn ti ṣe investment yẹn, ẹsẹ̀kẹsẹ̀ ìjọ tó yẹ kó àwọn gbowó àwọn làwọn máa gbowó àwọn. Mo ní bẹ́ẹ̀ ni. Ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti dà, mo ní bẹ́ẹ̀ ni, kò sí àní-àní níbẹ̀. Tí o bá invest sọ́dọ̀ Ọlábánjí farm, 6 months ni wàá máa gba commission ẹ̀. Ìjọ tí commission yẹn bá pé 6 months kó tó sùn kó tó jí láàrin owó ẹ ti wọlé sàkáùntì ẹ ní ọ̀dọ̀ Ọlábánjí farm, owó ẹ ti wọlé sàkáùntì ẹ. Ìjọ tí 2 years agreement yẹn bá tún wá pé commission tó yẹ kó gbàjọ yẹn wà bá lákáùntì ẹ, gbogbo owó tó tún wá fi ṣe investment pátápátá tí ò ní dín 1 naira Ọlábánjí farm máa wọ́n gbogbo ẹ̀ sàkáùntì ẹ fún ẹ, which I am proud of it tí mo lè fọwọ́ wọn sọ̀yà. Mo ní sọ kí ló wá ṣẹlẹ̀, wọ́n láwọn retí owó àwọn láti jẹra àwọn owó ẹ̀rọ owó kẹ̀, àwọn Ọlábánjí farm kò lọ, àwọn mẹ́sẹ̀jì wọn kò deliver. Mo ní ẹni sùúrù, ẹni tó tẹ̀ kọ́kọ́ pè mí inú bọ́ọ̀sì ni mo wà. Mo ní ẹni sùúrù, ẹ jẹ́ kí wọ́n fóònù ọwọ́ mi yìí because wọn mọ nọ́mbà Canada mi. Mo ní but ẹ jẹ́ kí n wo fóònù yìí bí àmà rí nọ́mbà wọn bẹ̀. Mo dẹ̀ rí nọ́mbà wọn bẹ̀, mo mẹ́sẹ̀jì wọn lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní pé kó deliver. Mo lébi náà ti mẹ́sẹ̀jì wọn kò deliver, ẹ má worry. Kò ju bí ìṣẹ́jú mélòó lẹ́nu mi tún pè mí. Mo ní kí ló ṣẹlẹ̀? Ọkàn mi ṣàbalẹ̀ pé máa yìí kò ń ṣẹni tó máa lu àwọn èèyàn ní jìbìtì. Mo ṣáà sọ fún wọn pé ẹni sùúrù kankan ló máa ṣẹlẹ̀. Mo ní ó possible kó jẹ́ pé wọ́n sí ní Nàìjíríà. Bóyá wọn wàá mú business phone wọn yẹn dání. Mo ní but ó ṣàṣùwọ̀n pé kankan ló ṣẹlẹ̀ ṣá, ẹ lọ fọkàn balẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní fi àwọn èèyàn lọ́kàn balẹ̀. Kọ́ ọ̀yẹ́ wá dàbí wípé ṣe ni gbogbo wọn àwọn tí wọn ò mọ̀gbà tí mò ń fún gbogbo wọn nọ́mbà. Bọ́ ṣe ń pè mí láti UK, ń pè mí láti America, kọ̀ọ̀kan wọlé ni. Kí ló dé? Mo kọ́ sáré gbójú Facebook lọ.
nígbà tí mo débẹ̀ mo wo gbogbo post gbogbo tó yẹ kí n ti rí information mo lọ sọ́dọ̀ màmá náà mi ì rí information kankan lọ́dọ̀ màmá mo rìn sọ́tún mo rìn sósì mo lọ sórí page Ọlábánjí farm mi ì rí kankan 4 days ago lọ ti post kí ló lè ṣẹlẹ̀ olúwa kí ló lè ṣẹlẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní pé àwọn tí mo mọ̀ pé wọ́n tún lè bá mi get information ká tó wí ká tó fọ̀ ibi tí mo sì ti wá information kiri mo kàn rí post ní wípé wọ́n kidnap Ọlábánjí farm mo ní kidnap ṣé pé everybody máa shop breakfast ṣé wá rí ohun tí mo fẹ́ fàyọ níbẹ̀ ni pé àwọn Fúlàní àtàwọn Haúsá wọ́n ti gbin nǹkan burúkú sílẹ̀ fún wa ní ilẹ̀ Yorùbá o ẹ gbà bí mo ṣe sọ fún yín ibi tí mo ń lọ nìyẹn àwọn Fúlàní àtàwọn Haúsá tó ń ṣiṣẹ́ kidnapper wọ́n ti gbin nǹkan burúkú sílẹ̀ fún wa ní ilẹ̀ Yorùbá wọ́n ti initiate àwọn ọmọ Yorùbá sínú iṣẹ́ burúkú yìí wọ́n ti ń lo àwọn ọmọ Yorùbá fi ṣe iṣẹ́ burúkú yìí Yorùbá ti ń jí Yorùbá gbé Yorùbá ti ń gbàbọ̀dẹ̀ fún Yorùbá ti ń sowọ́pọ̀ pẹ̀lú àwọn kidnapper láti máa ṣiṣẹ́ bí ọmọ Yorùbá jẹ́ òun láfẹ́ ṣe lè dà ṣé bá ṣe máa lájú wa sílẹ̀ ní kí nǹkan burúkú ìkọ́dẹ̀ ṣe kíni kódẹ̀ kárí ìlú nílùú Nàìjíríà ṣé bá ṣe máa fi ojú sílẹ̀ nìyí tí gbogbo àdé máa lọ báyìí ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ sáré gbé ọ̀rọ̀ mi pépépé káwá gbọ́rọ̀ látẹnu Ọlábánjí farm ẹ bá mi share àwọn tó ń sọ wípé kò sí kidnapper kan wá gbọ́ àwọn tó ń sọ pé God bless one Nàìjíríà kan wá gbọ́ ibi tó sì jẹ́ kókókókó ti tèmi lẹ́yìn tá a bá gbọ́rọ̀ tán látẹnu Ọlábánjí farm máa wá ṣe kiri máa wá tún ọ̀rọ̀ ti tèmi sọ mo bá rí update lórí Facebook pé wọ́n kidnap Ọlábánjí kidnap kẹ̀ ṣé wọ́n possible báyìí mo bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn pé bá mi ṣèwádìí àwọn èèyàn fún mi ní information pé tó tọ́ ni wọ́n kidnap Ọlábánjí mo gbàdúrà mo ní Olúwa ààyè ní kọ́mọkùnrin padà wá wọ́n gbọ́dọ̀ fi máa sílẹ̀ mi ò mọ Ọlábánjí farm rí from nowhere mo rí wọn online ni mo lọ́lúwa máa gbọ́dọ̀ padà wá láàyè ohunkóhun tí ìbáwò káwọn oníṣẹ́ ibi ìfẹ́ gbà Olúwa sọ fún wọn jẹ́ kó release máa tọwọ́ lórí burúkú ni wọ́n Nàìjíríà wọ́n á gbowó tán wọ́n á tún pààyàn káṣírí wọn má bàa tú òun lèmi wá fi ṣe àdúrà mo wá bẹ̀rẹ̀ sí ní pé gbogbo àwọn èèyàn mo wá sọ fún wọn pé ẹ má bínú kankan ló ṣẹlẹ̀ mi ò lè sọ fún gbogbo àwọn vendors Ọlábánjí farm tó ṣe láti ọ̀dọ̀ mi wípé wọ́n kidnap wọn torí I don't know who is who mo ní láti máa sọ fún wọn pé ìkọ̀kan ló ṣàṣẹlẹ̀ ṣá ìkọ̀kan ló ṣẹlẹ̀ ó máa get back sí you very soon ó máa get back sí you very soon bí mo ṣe sọ nìyẹn. Now to God be the glory ó wá fi máa yẹn lẹ̀ lánàá bí mo tún ṣe ti rí update pé wọ́n ti fọlábànjí farm sílẹ̀ tí mo pé gbogbo mẹ́sẹ̀gì tí mo sẹ́ndì sí wọ́n ti deliver mo ní yes tó tọ́ lọ ti fi máa sílẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀gì àwọn èèyàn pé ẹ má bínú o ọlábànjí farm máa get back sí yóò in next 2 or 3 days wọ́n máa reach out sí yóò wọ́n máa reach out sí mo bẹ̀rẹ̀ sí ní tẹ message fáwọn èèyàn láti lè fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ because lára àwọn tó pè mí mo ti lẹ́ni tó sọ pé àlédíkè trust tí mo nínú yín ló jẹ́ kí n ṣe mo wá bẹ̀rẹ̀ sí sọ fún wọn wípé mo dẹ̀ máa make sure wípé mi ò disappoint yan lọ́wọ́ dẹ̀ ní dójú tì mí ẹ máa rí gbogbo owó yín gbà lọ́wọ́ ọlábànjí ò ṣe 419 àmọ́ àwọn ní scammer lórí social media I don't know this man but tí spirit mi bá ti lè rọ̀ mọ́yàn ẹ gbàgbé I will give the person a full backup tó bá tẹ̀ ti jẹ́ pé tó tún máa wúlò fún wa lórí ọ̀rọ̀ Yorùbá nation iṣẹ́ àlóòrò tó bá ti máa wúlò lórí Yorùbá nation because tá bá gba Yorùbá nation irú ọlọ́bànjí farm gbogbo àwọn tó ti invest tó wà labroad gbogbo wọn wálé ọkọ̀ wọn balẹ̀ pé yes mo lówó ní bíbá ẹ̀ kò ń ṣe ní tó máa gbé wọn lówó lọ ẹlòmíì ti ṣí ṣọ́ọ̀bù fáwọn èèyàn ní Nàìjíríà wọ́n ti gbówó ẹ̀ lọ ẹlòmíì ti ṣe business tí ò rówó tí ò rèrè ní online tí ò rí but ilé máa ń fa èèyàn lọ́kàn balẹ̀ and this mama tún wá jẹ́ ògo tó jẹ́ pé tí ilẹ̀ Yorùbá wa bá dúró tán tí Ọlọ́run jẹ́ kí ìfẹ́ kó jọba láàrin wa a lè wá sọ fún màá yìí kó wá bá wa máa empower àwọn èèyàn kó máa bá wa train àwọn èèyàn káàkiri ìlú sílùú débi wípé nǹkan sí máa pọ̀ jaburata àbí a lè jẹun ká má jẹjà a lè jẹun ká má jẹ dìyẹ a lè jẹun ká má jẹ yìí ẹ mọye ẹyin tó ń jẹ lójúmọ́ nílùú Nàìjíríà ẹ mọye dìyẹ tó ń pa lọ́dún nílùú Nàìjíríà tàbá wá gbalẹ̀ Yorùbá factory máa wà fáàmù máa wà káàkiri this man can be a good help fún wa nílẹ̀ Yorùbá mo ṣàbẹ̀rẹ̀ sí fáwọn èèyàn lọ́kàn balẹ̀ alihamdulilayi àwọn fúnra wọn ti wá bọ́ síta sọ ti wá sọ̀rọ̀ ẹ wá jẹ́ ká gbọ́rọ̀ látẹnu Ọlábánjí ṣé tẹ bá wá ṣe wá bá mi gbọ́ ẹjọ́ ẹ máa bá mi share
ẹ máa bá mi pín wọ̀gbọ́n ayé mo fi Elédùmarè bẹ̀ yín ogun Nàìjíríà ò ní já wa ìjì Nàìjíríà ò ní já wa ẹ̀fún Nàìjíríà ò ní fún wa ìdí Nàìjíríà ò ní já fún wa ṣe rí Nàìjíríà àwọn pípù yìí ti initiate àwọn èèyàn àwọn ọmọ Yorùbá gbọ́ ò fẹ́ ṣiṣẹ́ mọ́ sí àwọn náà ti sọ̀rọ̀ àwọn di kidnapper àwọn ọmọ Yorùbá ti mú pásì sílẹ̀ ọmọọṣẹ́ ti mú pásì ọ̀gá ẹ̀ sílẹ̀ kidnapper di only business tó já owó gidi ní Nàìjíríà sí kidnapper ni business tó ń fọ́ṣọ̀ gidi ní Nàìjíríà kidnapper ni ẹ má jẹ́ rojọ́jù ẹ já lọ gbọ́rọ̀ látẹnu Ọlábànjí ẹ ṣí ẹ̀kẹ́ bá mi like kẹ́dẹ̀ bá mi jù sí gbogbo WhatsApp contact yìí in case àwọn tó bá tún ṣe investment bẹ́ẹ̀ tí wọ́n ti gbọ́ kankan kọ́ lè mọ̀ wípé owó wọn safe kò sí kankan tó máa ṣe owó wọn kò sí ìjọ tẹ bá ti lè ṣe mọ́ báyìí ẹ máa kẹ́sẹ̀ tó sọ pé ṣe mọ́ gan-an máa ti fún yín lówó yín ìjọba ti pé 2 years gbogbo owó yín ìbàjẹ́ 10 million ìbàjẹ́ 20 million ìbàjẹ́ 30 million lẹ́kọ́ Fọlábànjí tẹ bá máa fi sùn lálẹ́ tẹ bá máa jí láàárọ̀ báyìí gbogbo owó yín ti wọlé sàkáǹtì yìí tí ò ní dín 1 naira that is him. That is him. Ọlábànjí jẹ́yàn tó ní ìbẹ̀rù Ọlọ́run is a person tó yẹ pé ó ní fear of God in his heart. That is why God is continue to bless him. Ṣé gbogbo ẹni tó bá dẹ̀ sí ní ìbẹ̀rù Ọlọ́run ó di dandan kó máa rójú rẹ̀ àtànú Ọlọ́run gbà kọ́ lóun tún máa fèrè síṣẹ́ mo máa ń sọ fún gbogbo èèyàn pé bí ò tó rí owó ṣe Yorùbá nation bí ò tó rí owó ṣe Yorùbá nation àánú ni mo rí gbà bí ò tó rí owó ṣe bó sì bá sọ fún lọ pé àdàbí tí bá fi Yorùbá nation jalè àdàbí tó bá yẹ pé kí n lè ní fame kí n lè lówó kí n lè ṣe kíní kan bó ṣe jẹ́ Yorùbá nation àdàbí tí bá wá parọ́ fún àwọn ọmọ Yorùbá ló kù mi ò jayàn lólè ó dẹ̀ di dandan kí n máa ráàánú Ọlọ́run ẹ jẹ́ gbọ́rọ̀ látẹnu Ọlábànjí. mọ́ra wọn pé kò sí pé ọmọọṣẹ́ kan wá pé the same thing ni gbogbo wa pé the same thing ni wá pé ká kó everybody ká kó wọn mọ́ra pé so that kò ní sí kíní ọtí èmi ò mọ̀ wípé àwọn ọmọ kan wà tó ṣe wípé àwọn ò ṣe bẹ́ẹ̀ sí wípé ẹ jẹ́ ká kó wọn mọ́ra o ẹ jẹ́ ká ṣe kíní so kò dẹ̀ sí ẹni tó ń control over 400 workers kò sí bí kíní ṣùgbọ́n èmi tí mo bi tí mistake tèmi ti wáyé ibi tí mistake ti wáyé ni wípé wọ́n ní access sí pé ọ̀gá tí ń bọ̀ ọ̀gá máa wá síbí lẹ́ni ọ̀gá tí ń bọ̀ tọ́gá bá ti ń jáde ó máa ń kó àwọn ọ́dìlì ẹ̀ kò kí ń kó wọn jáde fáàmù nìkan ló máa ń kó wọn lọ òun máa ń dá ṣiṣẹ́ tiẹ̀ ni ó máa ń dárìn ni so pé ọ̀gá máa ń dárìn fúnra ẹ̀ ní ibi tí kíní ti wà nìyẹn èmi dẹ̀ wò wípé ilé ayé yìí Ọlọ́run ọba ló ní ipá àwọn ló ní gbogbo nǹkan lọ́dọ̀ kí n máa kó sẹ́rìn ṣe Alice mo ní loss now mo ní Tacoma a ní Tacoma 2022 a ní loss 2020 ṣé 2023 ọ̀sọ̀ tí a lè gbé kíní sí lórí kan máa gbé wa káàkiri gbogbo kíní wọ̀nyí ló wà but mi fancy ẹ̀ nítorí wípé ìwé mímọ́ sọ wípé Olóhun wo agbéraga lókè réré Olóhun júbà fún nírẹ̀lẹ̀ so ó wá jẹ́ kí láti ilẹ̀ mi mo rí ara mi sílẹ̀ pátápátá òun ni Ọlọ́run ṣe ń gbé mi ga àtọmọdé o àtàgbà o àwọn òṣìṣẹ́ mi gan sáà ni mo máa ń lò fún àwọn òṣìṣẹ́ mi dáàdì lágbájá Mr. Kini brother Kini mo ṣe fáwọn workers mi nìyẹn irú ẹ̀dá tó náà fi mí dá nìyẹn ṣùgbọ́n sì Ọlọ́run ọba kò kì í ṣọ̀rọ̀ ẹ̀ láì fàyọ pẹ́ sí every month láti January to December first 3 days nígbà mi ó lè jẹ́ 7 days la fi máa ń wojú Olúwa first 7 days or first 3 days first 3 days yẹn èmi á ti ṣe kí ni ẹjọ́ ẹ má bínú o. ta ló wà lọ́dọ̀ àwọn ajá yìí àwọn. Yes, sir. Mo ṣáà èèyàn kan kúrò ẹwọ́n tó bá tẹ́ bá tí èèyàn bá kúrò bẹ́ẹ̀ kò ní dákẹ́. So ẹ má bínú now èmi nígbàgbọ́ wípé Ọlọ́run ló ní ipá àti agbára lọ́dọ̀ òun ni mi ṣe ń ka anything sí pé kí là ń kó ọ́dìlì káàkiri fún at least iléeṣẹ́ tí mo ní tí bá ní mo ní di ọ́dìlì 10 mo wà entitled fún 10 ó kéré tán because I have 3 filling station each filling station dẹ̀ wà entitled láti ní ká ní méjì síbẹ̀ mo dẹ̀ ní farm then fún tara mi so I wà entitled fún nothing less than 10 if I can pay them so and mo ṣe gba just 3 mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ máa tán láti dé láti farm máa kàn gbé wọn sí kíní filling station káwọn wà ń bẹ̀ tí wọn èmi anywhere tí bá fẹ́ lọ mo ifá dẹ́bà fẹ́ gbé mi títorí nǹkan bí eléyìí ni mi ṣe gba personal driver
driver tí mò ń lò tó ń bá wa ṣiṣẹ́ tá à ń gbé mọ́tò fún ní factory ìyẹn mo tún máa ń lò pé tí ma ti fẹ́ jáde mi ní sọfúnmá lóyà mo fẹ́ jáde wá gbé mi lọ farm ó yá ìwọ ni kò gbé mi léni ìwọ ló máa gbé mi ní jẹ́ kó mọ̀ kó mo ṣe máa ń change wọn nìyẹn tó mọ̀ pé driver ló máa ń gbà bọ̀dẹ̀ mọ́ ọ̀gá jù so but bẹ́lẹ̀ ṣe ṣẹlẹ̀ mi lè sọ wípé ọlọ́run ọba ó mọ̀ jẹ́ kó wáyé ni tí nígbà tí ìbẹ̀rẹ̀ ọdún yìí ní ìbẹ̀rẹ̀ oṣù tàwa yìí bí mo ṣe bá ṣe bẹ̀rẹ̀ prayer wa nígbà tó Ọlọ́run bá wa sọ̀rọ̀ pé òun fẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ òun pé òun dẹ̀ fẹ́ kí á wọ ojú òun ní oṣù yìí dáadáa máa wò pé àbẹ́yà ti torí pé ó jẹ́ oṣù birthday mi pẹ̀lú àwọn ìnáwó tá a fẹ́ ṣe ni a gba fasting yẹn for 3 days the 4th day on the 4th ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ nígbà tó wọ́n ń gbé mi lọ tó ń dojú ìbolẹ̀ ni mo ti ń sọ fún Ọlọ́run wípé ṣe bó sọ wípé ká gbàdúrà àgbà sọ pé kíni ibẹ̀ ni ẹ̀mí yẹn ti sọ fún mi wípé ogun tóun ti parí leléyìí wípé òun kàn fẹ́ fi bóun ṣe tó wọ̀n ni pé kí n jẹ́ ká máa lọ ibi tọ́lọ́run wá yà mí lẹ́nu dé inú mọ́tò ní ìdàgèdè ti dé láàrin wọn fúnra wọn pé ẹ jẹ́ kán gbé lọ núgbó ẹ má jẹ́ kán gbé lọ núgbó ẹ jẹ́ ká gbé lọ sílé ẹ má jẹ́ kán gbé lọ sílé náà nígbà kan dẹ̀ ti délé Ọlọ́run fi agbára ẹ̀ ó tún fi wọn to the extent kí àwọn tó wá ṣiṣẹ́ yẹn tún sọ fún mi wípé Mr. Ọlábánjí bẹ́ẹ̀ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ni kẹ́ máa ṣe lọ oore tẹ́ ẹ̀ ń ṣe àánú tẹ́ ń ṣe ní kẹ́ máa ṣe lọ torí pé àwọn rí wípé àánú fún yín níbi tẹ́ wà yìí mo fi Kristi Ọlọ́run ọba tí mò ń pè tí mi fi gbọ́dọ̀ pé jẹ́rìí rọ́ mo fi búra sí wọ́n ní wípé àánú fún yín lọ́dọ̀ wọn bí tẹ́ wà yìí kí ẹni tó wá kidnap èèyàn kó máa sọ wípé àánú fún yín kó mọ̀ kan tán pè ní àánú kó mọ̀ kan tán pè ní Ọlọ́run ó ní pé àánú tí mo ṣe yẹn ó ní kí n máa ṣe lọ oore tí mo ṣe kí n máa ṣe lọ lẹ́ni tí mi sọ pé mò ń ṣàánú mi sọ pé mò ń ṣoore ó láàrín ó ní mò ń definitely ẹ láti máa ṣoore ó ní because ìkan tán ní plan láti kí kan ṣe kan treat ibi tó yàtọ̀ sí ìkan tó tán ṣe that is what we call God ẹlòmíì tí nígbà tó lọ́run ní ká gbàdúrà tá a sì gbàdúrà yẹn kò wáyé kó wáyé ó lè wáyé láti kí ògo Ọlọ́run kó lè fara wọn ni láti kí Ọlọ́run ọba ẹ wo nínú Bible ọmọ tí wọ́n bí tí ò lójú kò lójú láti inú ìyá ẹ̀ wá Ọlọ́run mú ọmọ jẹ́ kó wáyé ni láti kí iṣẹ́ ìyanu tí Jésù Kristi fẹ́ ṣe láti jẹ́ kó lè fara wọn nítorí pé tí ò bá wáyé báwọn la ṣe sọ pé Jésù Kristi lágbára so ògo Ọlọ́run yẹn láti kó lè fara wọn òun ló jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yẹn kó ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tó wá dùn mí jù ni wípé ẹ̀yin investor mi níwájú ọba ṣẹ̀dá tá a gbọ́dọ̀ pé jẹ́rìí rọ́ Deborah go and bring my Bible for me go to the house go and bring my Bible níwájú ọba ṣẹ̀dá tá a gbọ́dọ̀ pé jẹ́rìí rọ́ last year ni mo ti sọ fún màmá mo ní màmá mo ní ẹ wo tá a máa rí ọdún kan síbi pé mo máa stop investment ẹni kí n má ṣe bẹ́ẹ̀ o àwọn èèyàn máa sọ̀rọ̀ o àwọn ṣe kinní kan mo ní màmí advert máa lọ bí mi ìṣàdá lọ́dọ̀ yín oúnjẹ ọmọ ni ẹ máa jẹ́ lọ ni adé advert máa lọ mo value advert mo nítorí wípé mo jẹ́dà tí mo ní tẹ́lọ́rùn tí mo dẹ̀ fẹ́ ìfọ̀kànbalẹ̀ fáyé mi mo ní but kò sígbà tí ẹ máa kó òní kú wọ́n ní òkè gbọ́tọ̀ ẹ̀ máa yá kò ní jẹ́ time báyìí ní òkè no problem my Bible on bed there now so wọ́n ní kò sígbà tí ò ní wáyé mo ní òkè no problem mo dẹ̀ ti ní lọ́kàn wípé tí n bá máa ṣe 25 years anniversary which is ọdún méjì síbí ọdún tó ń bá àtẹlé tó tẹ̀lé a máa announce pé àgbà yẹn wọlé mọ́ àǹkó tó di pé wá dọdún méjì yẹn mo máa wá ṣe kíni mo tún máa wá ṣe kankan ṣe 10 million naira láti next year lọ kò ń ṣe ń sin by next year láti ká fi reduce àwọn èèyàn ṣe ní last year ní year yìí tí mo sọ wípé mi ìfẹ́ tí mo sọ fún wọn tí mo sọ pé mi ìfẹ́ tí mo ní mi ìfẹ́ kéèyàn ṣe 1 million below 5 million lọ́dọ̀ wa àwọn èèyàn rí wípé ẹnu ẹ ti fẹ́ ní torí pé ó ti rówó ní ọ̀pọ̀lọpọ̀ pé mi tó ń sọ pé kí n jẹ́ kó continue kí n má ṣe bẹ́ẹ̀ èmi tí mo sọ bẹ́ẹ̀ ó yé mi ìdí ni wípé ṣe láwọn ní below 5 million naira yẹn àwọn ló máa ń fúnyàn ní ṣòro jù láyé àwọn ni wọ́n máa ṣe oríṣiríṣiríṣiríṣi òun ni mo ṣe sọ wípé below 5 yẹn ṣe rí ní ọ̀sẹ̀ kan ibi tẹ́ ẹ mọ̀ pé owó òun ṣe ìṣòro mi àbí pé yàn invest ọ̀dọ̀ mi kì í ṣe ìṣòro ni wípé nínú ọ̀sẹ̀ kan táwọn 10 bá invest àwọn 8 nínú wọn ní below 5 million àwọn 2 ní above 5 mo dẹ̀ ni mo cancel ẹ̀ láti January till now ṣe wá rí wípé lọ́sẹ̀ kan kò sígbà táwọn ń pè mí pé wọ́n fẹ́ ṣe 2 wọ́n fẹ́ ṣe 3 wọ́n fẹ́ ṣe 1 máa ní mi ìgbà kẹ́ lè mọ̀ wípé Ọlábánjí òun ṣe kìíní bẹ́yẹn ẹni tí ó ta information síta ìyẹn kì í ṣe fún kidnapper àbí kankan o ẹni tó ń ta information fẹ́ni tó ń post wípé wọ́n ti kidnap Ọlábánjí wọ́n ti kidnap ẹ̀ wọ́n ti iye báyìí náà gbà èmi ti mọ̀ nílé iṣẹ́ mi ó máa gba sack letter ẹ̀ ní ọ̀la lágbára Ọlọ́run because mo ti béèrè lọ́wọ́ ìyàwó mi ta lẹni tó wà lọ́dọ̀ ẹ nígbà tó ń gbé fún wa fún ẹ tó ní pé ó ti gbà fóun sìn
ó ní lágbájá ni ta lẹni tó wà lọ́dọ̀ ẹ nígbà tí àwọn pípọ̀ wọ̀nyí sọ fún ẹ pé 25 náà fẹ́ gbà ó ní lágbájá ni the same person yìí bó dẹ̀ ṣe ń sọ ni àná ni wọ́n rí ń ta so which means kò sí wípé àwọn wa lọ sí bí àbí wa lọ sọ́hún a máa ṣe kí ni ara àwọn ọ̀tá ẹni táwọn dẹ̀ ń sọ yìí òun la ṣe máa ń sọ wípé àdàbí ó jà ju oògùn lọ kí má ṣe fẹ́fẹ́ nìyí kí má sọ kankan kí kàn dákẹ́ báyìí kí má wò nígbà tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ mi màá sọ fún yín fátìrì ló ń sùn inú fátìrì ló ń sùn lóhùn nílé ó mú aṣọ méjì wá tí n bá ti parọ́ báìbù lélẹ́yìí kó dá fún mi aṣọ méjì ni bọ̀bọ́ yìí mú wá sọ́dọ̀ wa lẹ́ni tó ń send information sí orí Facebook tó ń fún wọn pé iye báyìí ni wọ́n ti mú o wọ́n ti ṣe kinní kan yẹn aṣọ méjì ló mú wá tó ń sùn ìyàwó mi lórí pé Mr. Alágbájá kì í lọ sílé lọ sùn ni ó ní òun pé kò síbi tóun máa sùn ní kankan ìyàwó mi gba ilé fún ó sanwó ilé fún after tó gba ilé fún tán ìyàwó tó fẹ́ ó ti fẹ́yàwó kan ó ti fi lóun fẹ́yàwó mẹ́ta àbí mẹ́rin tó ti bímọ fún tí kinní kan òun ni wọ́n dìpọ́tù nílò òyìnbó kankan táyé ò lójú ìyàwó tó wá fẹ́ tó wà nílé ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tán jọ ń gbé papọ̀ ọ̀dọ̀ ìyàwó mi ló ti rí tó ti fẹ́ lára àwọn tó wá ń rajà lọ́dọ̀ wa ìyàwó ta tún sọ yìí owó tí ìyàwó mi fi máa ń pàwá ẹ̀ owó tí ìyàwó mi fún lọ́dún tó kọjá is over 1 million naira tó ní kó máa fi tajà nínú ọdún yìí owó tí ìyàwó mi tún ti fún nínú ọdún yìí níyàwó bọ̀bọ̀ tó ń sẹ́ndì sí pé wọ́n ti mú iye báyìí ní kìnnìpà gbà iye báyìí ní kìnnì ìyàwó mi tún fún ní 500,000 nínú ọdún tá a wà yìí kó máa fi tajà in fact ìyàwó ẹni tá à ń sọ yìí wọ́n pa ìyàwó mi náà máa ń pè é ṣe wá rí wípé kéèyàn máa ṣe kíni kéèyàn máa ṣọ́ra fún àwọn èèyàn ó dàbí kan tí àwọn kidnapper yẹn sọ wọ́n ní Mr. Ọlábánjí bẹ́ẹ̀ ṣe ń ṣoore yẹn máa ṣe ṣùgbọ́n ẹ ṣọ́ oore ṣe wọ́n ní oore níwọ̀n wọ́n ní Mr. Ọlábánjí ṣé wọ́n tẹ́yìn síta. ìfẹ́ tán standing yẹn ó ti máa ń pọ̀jù fún mi so wọ́n ní Mr. Ọlábánjí oore níwọ̀n pé kí n máa ṣọ́ oore ṣe àwọn tó wá tẹ̀síwájú wípé oore yẹn kí n má tún stop kí n máa ṣe lọ pé torí àánú ẹ̀ ó fọhùn níbi tá a wà yìí wípé ṣùgbọ́n wọn ṣetán láti àmì which is true wọn tẹ̀ fọwọ́ kan ẹ̀kẹ́ mi belé pé kìnnì kan no màá jí kí ẹ lọ wẹ̀ ẹ lọ ṣe gbá ẹ lọ ṣàwo níbi tá àánú yẹn fọhùn dé ọjọ́ tí nǹkan tó wá jọ mí lójú nǹkan tó ń pè ní ẹni tó máa ti pè ní tí ò bá kì í ṣe gbogbo ẹni tó bá ń táìpù lórí Facebook tó ń post tó ń pè ní tó ń pè ní blogger kó ló ní làákàyè ó ní wípé kò rówó san náà ṣe tí release ẹ lọ béèrè dáadáa tí ò bá ṣe àánú tó fọhùn fún mi tí kidnapper bá gbé yàn odidi ọ̀sẹ̀ kan wọn tí ní pé ẹbí ẹ̀ rárá ìmí ọ̀sẹ̀ méjì láńṣẹ̀ tó wá pé ẹbí tí wọ́n ti pé ẹbí yẹn wọ́n ní sọ gbogbo yẹn wá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á sì sọ pé ok wọ́n fún nígbà báyìí kó wá ṣe wọ́n ti ní ọjọ́ tó ní wọ́n wá gbà wọ́n tún ní wá gbàǹgbà yẹn ẹ lọ béèrè dáadáa but ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní Thursday wọ́n pè ìyàwó mi lọ́jọ́ Saturday wọ́n ní ká gbé wá lọ́jọ́ Monday ọjọ́ Monday tó ń fẹ́ gbé lọ ọkùnrin tí ìyàwó mi ò fẹ́ àwọn èèyàn ní ìyàwó mi ní pé wọ́n ní kó má gbé lọ kó má di pé wọ́n tún gbé òun igbá kan àwo kan ẹni tá ní kó gbé lọ òun tún fẹ́ mú ọlọ́pàá dání àwọn yẹn dẹ̀ rí pé ọlọ́pàá wà lọ́dọ̀ ẹ̀ wọn wá gbowó lọ́jọ́ Monday ọ̀hún lọ́nṣẹ́ wá tún wá pé ìyàwó mi pé ọjọ́ Tuesday tó fẹ́ wá gbà tó bá ti bí dáa tó bá ṣe pé wọ́n àwọn nǹkan tó máa ṣe ìyàwó mi sọ pé òkè òun máa gbé nǹkan lọ fúnra wọn pé nǹkan tó bá fẹ́ fòun ṣe kan fòun ṣe can you see níbo ni wọn ti wá rówó san pé ẹ̀ṣẹ̀ kan ìyá ò lè dáwó fún nǹkan tí màmá Esabod wá ṣe tó jọ mí lójú lágbára Ọlọ́run mi ò ní jọra mi lójú mi ì ní Bíbélì sọ wípé ẹni tó bá wo ẹni tó ṣiṣẹ́ tí mò ń sọ yìí tí mi bá sọ̀rọ̀ ìwé mímọ́ sọ fún mi wípé ẹni tó bá fi ibi san ọrẹ ó níbi òní kúrò lákàtà nìyẹn kí n má sọ anything pẹ̀lú pé mo ṣe oore fún òun fi ibi san òun ta information àtìlẹ́ tó rí àtìlẹ́ tó rí òun ta fáwọn haters Ọlọ́run òṣìṣẹ́ Ọlọ́run onídájọ́ ni ó ní wọ́n yin ìyàwó ẹ̀ níbọn lẹ́sẹ̀ ṣé ẹni tán yìn níbọn lẹ́sẹ̀ ṣé á lè gbé owó lọ síbi tó tún máa lọ gbé fún wọn wọn ò ní anybody níbọn lẹ́sẹ̀ wọn ò ṣe kankan so bó ṣe rí nìyẹn ọjọ́ Tuesday ó dẹ̀ gbé lọ lánàá Tuesday ọ̀hún wọ́n dẹ̀ release mi àánú wo lójú yẹn lọ tọ́lọ́run bá ní kéèyàn máa gbàdúrà àánú wo lójú yẹn lọ màmá nígbà tí màmá gbọ́rọ̀ yẹn tán pé ìyàwó mi ní lóòótọ́ ẹni yẹn sọ pé màmá Esabod olóhùn òun kó ṣì máa lọ kóun máa pè wọ́n ògbé formation onípe ìyàwó ẹ̀ sọ pé òun fẹ́ bá Esabod gan sọ̀rọ̀ rárá nígbà tí àwọn máa pe tí ìyàwó máa pe tí màmá máa pe ìyàwó mi tó pe nọ́mbà ìyàwó mi direct tán pé wọ́n màmá ń ké lórí fóònù màmá ń sun ẹkún mo fi Ọlọ́run tó dá mi ṣe lẹ́rìí ìyàwó ní màmá ń ké màmá ń gbọ́ pé màmá ń gbà tẹ́ ń ṣe lé kílẹ̀ wá fẹ́ kóhun tó ń jọmọ yín kílẹ̀ fẹ́ kóhun máa ṣe pé nǹkan kan ò ní ṣe ọmọ yín ó ní nǹkan kan ò ní ṣe ọmọ yín pé àwọn yín fẹ́ gbowó lásán nìkan má wọrí màmá wa ní pé ó dáa kí ìyàwó mi send kó send account number pé wọ́n máa send ẹ̀ sí bá mi tó ń ṣe bá wọn ṣe transfer màmá ní pé wọ́n fẹ́ fún wa ní 5 million naira ìyàwó mi ní pé owó kọ́ pé òun ò gbà pé because kì í ṣe pé bóyá òun nídìí owó
màmá ní pé wọ́n fẹ́ fún ìyàwó mi ní 5 million naira. Mo fi Ọlọ́run tó dá mi ṣẹlẹ́rìí pé kí àwọn mi sẹ́ndẹ̀ kóhun sẹ́ndẹ̀ pé kó lè fowó sí kan lọ gbà. Màmá ní pé kò sí kan tí ìyàwó mi lóhun kò sí kan tó ń fẹ́ fi ṣe pé kì í ṣe pé bí owó ni ò sí pé àwọn pípù wọ̀nyí ni wọ́n ti sọ̀rọ̀. Màmá wá ń ké, mo ní ìyàwó mi lóhun ní màmá ẹ má kí àdúrà ní kẹ́ máa gbà pé bóun ṣe ń gbàdúrà yẹn ẹ máa gbà á. That is it. Kẹ́ wo retí màmá yẹn ṣe wọ́n ní wọ́n fẹ́ fi 5 million naira sílẹ̀. Màmá ẹ sábọ̀dù lágbára Ọlọ́run ẹ ní faragbà wẹ́wẹ́ o ẹ ní sunkún ọmọ ẹ jèrè gbogbo àwọn ọmọ yín ẹ ní mọ sàárè ọmọ lágbára Ọlọ́run òkè lẹ máa rí yín bá màmí ẹ ṣe gan ni tó bá jọ owó ni mo rí àwọn investor mi ẹyọ kan kì í ṣe pé ó máa fẹ́ fi invest ó máa fún mi lówó yẹn lọ́fẹ̀ẹ́ pé gbà tó ti benefit jù yẹn lára mi ó ní Mr. Olabanji pé ṣé ẹ ní ìdòwò ni kò ń send owó sí mo ní mi ní ìdòwò which is true mi ní ìdòwò mo ní ìdòwò mo ń fowó ṣùgbọ́n kì í ṣe pé ẹ dáwó fún mi pé mo ní ìdí no fún ẹ̀yin investor tán lọ sórí WhatsApp màmá fake account ní gbogbo wọn pátá ẹyọ kan lórí nínú ẹ gbogbo àwọn tó lọ sórí fóònù màmá wípé Ìbà Ọlábànjí owó wọn o fake torí nígbà tí mo ní ẹ̀yin àti màmá tún sọ̀rọ̀ lálẹ́ àná dá nǹkan bíi 2 or 3 mo ní màmá ẹjọ́ bá mi send receipt àwọn tí wọ́n wá bá yín ẹ̀ send ẹ̀ sí mi màmá léèyàn kan ló send receipt sáwọn màmá dẹ̀ send receipt yẹn sí mi ẹni yẹn ti wá sọ́dọ̀ mi lóòótọ́ ó ti message mi ó pè mí kò dẹ̀ kọ message kankan sílẹ̀ ó kàn pè lásán ní miss call ẹ̀ kan ó wá lọ pẹ̀ pistol sórí orí WhatsApp màmá ó ṣe pẹ̀ pistol yẹn sórí ìtọ̀dọ̀ mi ẹ wá béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ní investment sọ́dọ̀ wa tó wọ́n due láti on the 4 sí àná ẹ béèrè wípé gbogbo wọn ṣe message mi lánàá àní láti ọjọ́ tọ́sí tán ti pè mí àtàwọn tó pè àtàwọn tó message ẹ béèrè pé ṣé mi ti reply gbogbo wọn lẹ́nu àná kílẹ̀ tó mọ́ tílẹ̀ fi mọ́ mi sùn gbogbo wọn pátá ni mo reply láìpẹ́ yọkan ẹ béèrè lọ́wọ́ wọn gbogbo àwọn tẹ́ńtọ́ sọ̀rọ̀ yìí ẹni pé kí ni mo fi reply wọn ẹ béèrè lọ́wọ́ pé kí ni mo fi reply wọn mo ní I will make your payment tomorrow ẹ béèrè pé ta ni mo sọ wípé I will make your payment next week I will make your payment next tomorrow I will make your payment on Friday ẹ béèrè pé ta ni mo kọ́ sí nínú wọn kó gbé jáde kó lọ fi wọ̀n wọn pé Ọlábànjí òmà lówó sọ fún wọn sanwó lọ́jọ́ báyìí mi ì jẹ́ anybody lówó so gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bloggers ẹ sọ wípé màmá mi Chief Mrs. Dorcas mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́nu pé ẹ má wọrí ẹ má san ẹ má wọ mi ì jẹ́ wọn lówó mi ì jẹ́ anybody lówó mi ì jẹ́ nìkan ṣe mi ì sọ pé kàn ṣe sùúrù gan nítorí wípé mi ì jẹ́ owó àwọn tí tó yẹ ká ṣe payment is from on the 4th tọ́rọ̀ ṣẹlẹ̀ alẹ́ ni mo dẹ̀ máa sábà ṣe payment lágbára Ọlọ́run mo ti lọ open account méjì léni méjì tí mo kún léni yẹn sìn a máa ṣe àwọn méjì yẹn a máa lo méjì yẹn léni ó kéré tán gbogbo àwọn tó yẹ kó gbowó ń sìn a máa ṣe inú mi dùn màmí Grace Okomoyo mo dúpẹ́ lọ́wọ́ yín mà ṣé mi reply yín lálẹ́ àná bí over 50 messages tó wà lórí fóònù mi pátá mo reply wọn tílẹ̀ fi mọ́ ni mo reply everybody ẹ béèrè pé ta ni mo sọ fún yín pé owó ẹ̀dá next week àbí next 2 months ẹ sọ so investment ti wa kì í ṣọ̀rọ̀ wípé bóyá ó mà ti ń ṣe kinní o kinní kan mí ìdẹ̀ wá bẹ̀yàn kó wá ó dá jẹ́ kí tó wá sọ tuntun fún yín after tí mo ṣe chat tán tí mo pe sórí fóònù màmá tán lánàá tí mo sọ pé a máa stop ní 2027 tó máa pé 25 àwọn èèyàn tún bẹ̀bẹ̀ pé ẹ má ṣe bẹ́ẹ̀ kí lẹ fẹ́ kan ṣe kinní kan ẹ mọ iye àwọn tẹ́ ń ṣe kinní fún ni ẹ mọ gbá ni ẹ mà wó ni ó dá kí n tún wá sọ ilé ìtújẹ́ tuntun fún yín níwájú Ọlọ́run ọba àṣẹ̀dá tàbí lọ́pẹ̀ jẹ́rìí rọ́ lẹ́nu alẹ́ àná ní òru yẹn ní nǹkan bí aago 4 sí àárọ̀ tí mo bá yín sọ̀rọ̀ yìí àwọn èèyàn bí 3 ti invest ṣe rí nílé ayé yìí èèyàn kọ́ ní gbogbo social media either fracas o ṣe fracas o business mi nìkan ni ò ṣe fọwọ́ kàn ṣe mọ́ ìdí ni pé èmi kọ́ ló ní ẹni tó ní òun lè léyìí nobody tó lè gbé business mi wọnú fracas tó lè fọwọ́ kàn nítorí wípé number 1 ìwà mi sáwọn investor kẹ́ tó pè mo ti gbé kẹ́ bá message mi even tí n bá fẹ́ lọ tọ̀ lóru fún mi tó bá jẹ́ pé ìyàwó mi trust mi ni a fẹ́ sọ pé ṣàbí mo bóbìnrin ṣáàtì ni first thing tí máa ti máa mú iná wà ń bẹ́ o máa mú fóònù WhatsApp mi ẹ béèrè pé ṣé mi kì í reply àwọn èèyàn láago 3 òru aago 3 òru máa mú fóònù tí máa ti rí message máa reply wọn pé okay payment yín tí rí I will make your payment today I will do this today máa ti reply lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ béèrè tẹ́ bá pè lóru ṣé mi kì í gbé call tẹ́ ẹ pè lọ́sàn ṣé mi kì í gbé call ó sì bá ti mi kì í gbé call customer so even nígbà tí mo wà ní àwọn ọ̀dọ̀ àwọn people wọ̀nyẹn mo fi Ọlọ́run bá tó dá mi ṣẹlẹ́rìí mo sọ fún àwọn ọ̀hún wípé mo ní ẹ̀mọ́ bẹ́ẹ̀ síbi tí mo wà yìí mo ní lóòótọ́ ẹ̀fìlà jẹ́ mo ní nǹkan tó ń dùn mí ni wípé àwọn investor mi á ti máa rò pé bóyá ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí mi mo ní mi ìdẹ̀ fẹ́ kí wọ́n mọ̀ lórí social media wípé nǹkan báyìí ṣẹlẹ̀. sùn kìíní yẹn màá sọ fún yín o tí mo máa cancel ẹ̀ later mo sọ pé màá cancel ẹ̀ in the next 2 years bí mo ṣe sọ ó lè má tó 2 years gan
ǹjẹ́ gbà wípé títorí ẹ̀yin investor láti kẹ́lẹ̀ mọ̀ wípé Ọlábánjí Farms pé a fi owó yín ṣe kìíní lásán àwọn ilé epo wa ta ní ó yẹ kí n gbé sọ́n. ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì yẹn ni. So now ó yẹ kí n gbé ẹ kí n bóyá ó ti connect mi padà. Okay. Ó yẹ kí n gbé kí ní àwọn ilé epo wa kí n gbé sọ́ndà kí náà korúkọ ṣe private kí ní náà máa ń pè wọ́n àwọn Mobi àwọn AP àwọn Bovas ó yẹ kí n gbé epo wa sọ́ndà wọn kó má tẹ̀ lórúkọ mi nínú rárá ṣùgbọ́n torí kẹ́yìn investor lè mọ̀ wípé Ọlábánjí ó tó tán ni mo ṣe lórúkọ mi kẹ́rin kẹ́lẹ̀ mọ̀ wípé no this company o no ó wà authentic this company o bó ṣe rí ló ṣe jẹ́ kẹ́lẹ̀ mọ̀ pé this company bó ṣe rí nìyẹn ni mo ṣe fi orúkọ mi sí. Now ẹ̀yin investor wa ẹ jọ̀ọ́ eléyìí tí mo wá ń sọ yìí èmi ò sọ láti pé kẹ́ wá invest padà o èmi ò bá yín sọ̀rọ̀ wípé ẹni tó sọ pé Ọlábánjí tó máa lọ ṣe kíní kan owó ń wọgbó nìyẹn tó bá owó yẹn bá wà lákàntara yín tó bá jẹ́ yín ní aburú ṣẹlẹ̀ sí ńkọ́ ẹ sọ fún mi kó yẹn owó yẹn wà lákàntì yín fúnra yín kí ọ̀tá yín kó kí nǹkan ṣe ẹni tó lówó sàkántì kò kí ń kú fúnra ẹ ẹni tó lówó sí àkántì ṣe nǹkan kì í ṣe fúnra ẹ sọ fún mi so ẹgbẹ́ ìmọ̀ bí mentality àwọn èèyàn bọ́n ṣe máa ń ronú táyé pé ó lọ ṣe kíní gbà yẹn náà owó wọn lọ nìyẹn no èmi ti ṣètò but èmi ò lè sọ ètò tèmi ṣe sílẹ̀ nítorí wípé èmi ṣètò yẹn tó wá dẹ̀ ti dá 2025 àmì 2027 tí ma ti stop ta terminate àwọn èèyàn ta terminate contract àwọn èèyàn ta stop wo kíní èmi á tún lọ gba kíní yẹn padà níbi tí mo ṣètò ẹ̀ sí wípé kò sí kíní gbogbo ẹ̀yin tẹ́ ní nǹkan tọ́dọ̀ mi mo ní mò ń sọ mo tún sọ first farm wa ní ọlọ́ṣẹ́ first farm tí mo ní tí ẹ̀dìyẹ wa pọ́dún méjì lé ní tabakọ̀lẹ̀ off ọlọ́run ọba gbọ́ tí n bá ta kíní mo fẹ́ fi terminate gbọ́ àwọn tó ní investment sọ́dọ̀ wa mo ṣe máa ní ṣẹ́yìn dání nínú ẹ̀ màá ṣe gbowó dání níbẹ̀ ká bá wa sọ new farm tá a ṣe nǹkan tó wà níbẹ̀ so èmi ò sọ eléyìí láti pé ẹjọ́ ẹ wá invest ọ̀dọ̀ wa àmọ́ authentic nǹkan kan ò lè ṣẹlẹ̀ ẹ má invest o ẹni tó bá ti wù lọ́kàn tó nígbàgbọ́ sí ilé iṣẹ́ mi òun ni kó wá orí dájọ́ mo ṣe máa ń sọ wípé any blogger tó bá sọ pé tax lòun pé ṣe rí owó yín ti wọgbọ́ ẹ má lọ síbẹ̀ mọ́ ẹ má lọ tó má ti ní ẹ má wá ṣe rí nǹkan tó wá dùn mí jù tí ó dùn mí jù pátápátá ẹ̀ mọ́ ṣe rí àwọn tí wọ́n ṣe akéde àtúntò ayére látọ̀dọ̀ wọn yẹn ìjẹ́ gbà wípé wọ́n wá àwọn fúnra wọn tún kóra wọn wá sọ́dọ̀ mi tán wá ṣe kinní. mo ní lára ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀gá wọn mo fi báìbùlù lè ti máa parọ́ ó ṣe sọ́dọ̀ wa wọ́n gba capital àti profit tán àwọn padà reinvest wọ́n tún introduce ẹ̀gbọ́n wọn tún wà lọ́dọ̀ wa àwọn tún ṣe times 2 nǹkan tẹ́ni yẹn ṣe. so ẹni tó bá ti lọ ń tẹ̀lé ẹnu pé èmi máa ra kó mi sákàǹtì kò kàn mí ẹ̀rí tó bá ti béèrè lọ́wọ́ mi wípé Mr. Ọlábánjí bóò ni how authentic is kìíní kan kí ni mo máa fi dá yín lóhùn màá ní follow your heart ẹ̀tẹ̀ lọ́kàn yín tọkùnrin bá ní kẹ́ ṣe ẹ̀ tọkùnrin ẹ má ṣe nítorí pé èmi ń fowó ṣiṣẹ́ fún yín ni lóòótọ́ mo rí tètè mí bẹ́ẹ̀ mo fi ń sìn yín ni mò ń ṣe fún yín mò ń ṣe owó mò ń ṣe iṣẹ́ yẹn pé mò ń láìsùn láìwò ni kéèyàn tó máa fún yàn ní 20% interest lórí owó fún yàn ẹ jẹ́ ká kì ní Nigeria of today báńkì ò san wáyé tí màá ti wá máa bẹ̀bẹ̀ pé ẹ wá ṣe kìíní kan níbi tọ́lọ́run tó bá ìṣọ́lá ṣe rí ẹ̀yin haters bóyá kẹ́ kúkú pa ẹkún yẹn papọ̀ sí ẹ̀ẹ̀kan torí mẹ́ta lẹ máa sun láàrin ọ̀sẹ̀ tá fẹ́ wọ̀ yìí ìkan lẹ́ ń sun nínú ẹ̀ yóò pé wọ́n ti dé oṣẹ́ wọ́n yóò ti wọlé ẹ papọ̀ o torí màá sun mẹ́ta fún yín tẹ́ fi máa sun ẹkún dáadáa lára àkọ́kọ́ òun lẹ sọ yín ìkejì tẹ́ tún máa sun lọ́sẹ̀ tó ń bọ̀ tó bá dọjọ́ Tuesday a máa send video 5-star hotel wa a send ẹ̀ síta so tí n bá ti wá send ẹ̀ síta ṣe pé nígbà tí mo send video ti ilé epo tàkọ́kọ́ tá a ṣe tàkọ́kọ́ ń gbà yẹn ó ti mówó wọn ní ó ti pé ọdún kan tàbọ̀ báyìí ó ti fowó investor ó ti fowó kọ́ ilé epo o kíní kan o igbá kan o àwo kan o yàgbẹ́ sunkún yẹn gbà yẹn so eléyìí báyìí tí má tún ti sọ tí má ti jù síta torí pé eléyìí tí má ti jù síta tẹ bá ti rí ẹ mọ̀ wípé ilé epo tẹ rí tẹ sọ pé fowó investor kọ́ yẹn kí ni eléyìí tá fẹ́ jù síta yìí wọ́n á yọ 5 àbí 6 yẹn lára ẹ̀ so ẹ wá mọ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ pé bóyá owó tẹ máa sọ pé mo tún fi kọ́ yẹn ni mi ò wá tí yé mi so kẹ mo ti sọ fún yín assignment yẹn kẹ máa ṣe kí ni kẹ máa ronú sí kan tẹ máa sọ sílẹ̀ dìgbà tí ẹ máa rí post yẹn ní next week torí ẹ máa rí a máa ṣe anniversary wa ní next week Saturday
so dìgbà tẹ́ ẹ máa rí o abẹ́tà kẹ́yà tètè máa practice pé kí lẹ máa sọ pé ṣe sọ pé ó ti jí nǹkan ni àbí ó ti lọ ṣe kíní kẹ́ tètè máa rò sílẹ̀. ṣé wá rí ìkẹta bẹ̀ tí mo sọ pé kẹ́kọ̀ọ́ papapọ̀ òun ni wípé òkè ẹ bá jẹ́ kí n sọ so ẹ ti ń sùn kan lọ́wọ́ ìyẹn o kẹ́ tún máa prepare against ní next week báyìí ló tún ṣe o àwọn ní o so bó ṣe rí nìyẹn ẹ̀yin investor wa ẹ jọ̀ọ́ ẹ má lọ disturb màmá onímàmá mọ́ ẹ̀yin investor wa ẹ má lọ disturb màmá mọ́ mi ò jẹ́ ẹnikẹ́ni lówó mo máa ń sọ mo tún sọ orí live chat mo ti ń sọ yìí mi ò jẹ́ ẹnikẹ́ni lówó gbogbo àwọn ẹ̀yin tẹ́ bá ní investment sọ́dọ̀ wa tẹ́ bá ti rí wípé contract yín ti deal payment yín ti deal fún yẹ kẹ́ gbowó màámi boss lady ẹ ṣe gan ni mà ẹ ṣe mà so ẹ̀yin tẹ́ bá ti ní investment sọ́dọ̀ wa tẹ́ rí pé contract yín ó ti deal tó ti deal ẹjọ́ ẹ wo date yẹn ló wà lókè ẹ message mi ní kẹjọ́ dọ̀sẹ̀ tó ń bọ̀ àbí oṣù tó ń bọ̀ ẹ message mi kí n reply yín lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹ máa rí if not of kí náà korúkọ mass limit ẹjọ́ sẹ́ ẹ má bínú sá o kí wàá sí ti limit ni gbó àti pé ara mi ta pé stress yẹn fún mi ó yẹ kí n ṣe gbogbo ẹ̀tàn lẹ́ni I don't have issue with your money mi ní issue pẹ̀lú owó yín rárá bó ti wó mọ́ ẹjọ́ ẹni tó bá sọ wípé mo ní kíní ẹ bá mi ṣe kíní ẹjọ́ ẹ má orúkọ sórí ẹ má kọríṣi orúkọ sórí péjì ẹjọ́ torí tọ́lọ́ mo bẹ̀yìn ni ẹ má kọ ẹni orúkọ dáàtì torí wípé bẹ́ẹ̀ ṣe ń wò mí gbogbo àwọn tó wà lórí social media pátá lọ̀rẹ́ mi gbogbo wọn pátá ló ní nǹkan sọ́dọ̀ mi àwọn tó kàn ń bínú wọ́n kàn ń bi lásán and one thing tèmi dẹ̀ mọ̀ tí mọ́dà mi máa ń sọ fún mi gbà yẹn wọ́n ní pé ẹni tó bá ti láìkẹ́ ó láìkẹ́ ẹni bọ̀ tó mọ̀ pé ọmọ ẹni ní kò yẹ kó dọ́dọ̀ ọmọ ẹ̀ wà nípa àtọmọ ẹ̀ àtọmọ ìtẹ̀fẹ́ rí sójú but ó lóun bá Esabod jà ó wá ní wípé ó gbà tọ̀dọ̀ Esabod wọlé sọ́dọ̀ èmi tí mo declare lórí péjì wípé ọmọ màmá ni mí ó wá ní pé ó gbà tọ̀dọ̀ Yínká Quadri wọlé pé òun ló jẹ́ kó invest sọ́dọ̀ mi ṣé no be juju be that olóògbà tọ̀dọ̀ Yínká Quadri wọlé àbásádọ̀ mi wọlé ọ̀dọ̀ ẹni tẹ́ gbà wọlé yẹn ṣe bí èmi náà èmi kọ́ ló ní company ni ọmọ màmá kọ́ ló ní ni àbí mi sọ pé màmá kọ́ ló ní ni so which means pé màmá náà lè tún ṣì láìkì nìyẹn so that is why pé mi ì lè yé ti yín mi ì lè sọ̀rọ̀ sí yín whatever tẹ́ bá kọ nípa mi kò kàn mí mi ì kì í rí mi ì sí lórí Facebook kí n má tàn yín tí ò bá sí tọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ wo lẹ́yìn tá bá ti pa anniversary wa ní next week ń sìn mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí ẹ̀ẹ̀kan lóṣù méjì lè máa rí tí màmá ṣe live chat ẹ̀ẹ̀kan ní oṣù méjì ìgbà mi ò lè jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta gan ẹ̀ẹ̀kan lóṣù méjì or ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta that's all lẹ́yìn yẹn ẹ lè ever rí mi lórí pé bọ́lá yẹn ti wà àwọn managers mi àṣẹ zoom meeting pẹ̀lú wọn màá béèrè wọ́n fún mi ní report ti bí wọ́n fún mi ní report ilé-epo ilé wọ́n fún mi ní report ti ọ̀hún wọ́n fún mi ní report feed me wọ́n fún mi ní report farm àkọ́kọ́ report farm ẹ̀kejì wọ́n tún fún mi ní report ti hotel èwo ni mo ti wá fẹ́ ráyè àti sọ pé máa wo Facebook tí n bá ti wà lé níwájú Ọlọ́run ẹ̀wò Bible tí n bá parọ́ tí n bá ti délé tí n bá ti mọ̀ pé mi ṣe anything YouTube mo máa wò máa wá comedy film tá a pa mi lẹ́yìn tí màá wò tí màá fi sùn lẹ́yìn yẹn mi ń wo Ọlọ́run bá gbọ́ TikTok tí mo ṣí tí mo ní follow mi TikTok ẹ lọ wo ọjọ́ mo ti débẹ̀ gbẹ̀yìn mi ì ráyè so anybody tó bá ń ṣọwọ́ ẹ̀ ní wàhálà tó ń ṣe ra ẹ̀ ló fò láwọn máa sọ fún mi wípé Ọlábànjí ó ṣe kìíní kan ó kàn ń waste time ara ẹni because ọ̀rọ̀ business mi kìíní ta fẹ́ ṣe ẹ̀wọ̀n kan nínú mi wá dùn bó ń ṣe máa bá mi ṣe advert yẹn mo ti Lágelú ti ń gbé program mi láti bí ọ̀sẹ̀ méjì wípé a fẹ́ ṣí hotel àdẹ̀fẹ́ ṣe anniversary àdẹ̀fẹ́ ṣe birthday wọ́n ti ń gbé òun mo play lẹ́ẹ̀kan fún yẹn wọ́n ti ń gbé for the past 2 weeks inú mi dúpẹ́ yìí fún ayé lẹ́tún lọ gbé ń bẹ̀ pé ẹni tí wọ́n gbé tí Lágelú polówó ṣé ti rí tó ń polówó lórí rédíò so rédíò mo máa ń ṣe advert ní rédíò kì í ṣe Facebook nìkan nítorí pé àwọn ọjà mi tó mówó wọlé fún mi investment tó mówó wọlé fún mi ẹ̀ ń fún mi lówó tí mo bá yín fi ṣiṣẹ́ tẹ̀ ń gbowó yín padà ní tèmi rí tèmi bẹ́ẹ̀ nǹkan tó mówó wọlé fún mi gangan tí mo ti ń rówó yẹn òun ni ọjà rédíò wọ́n á rẹ̀ yín lọ́dọ̀ mi wọ́n á rẹ̀ dìyẹ lọ́dọ̀ mi wọ́n á ro oúnjẹ ẹja wọ́n á ro oúnjẹ ẹlẹ́dẹ̀ wọ́n á ra oúnjẹ màlúù wọ́n á ra gbogbo ẹ̀ ibi tí mo ti ń rí owó mi nìyẹn ìyẹn gangan ló pè mí so àwọn nǹkan tí mo dẹ̀ ń sọ yìí àwọn social media kọ́ ló ń ṣe àwọn nǹkan tí mo ń sọ yẹn àwọn social media àwọn kọ́ ló ń ṣe ló ń ra àwọn nǹkan tí mo ń sọ yẹn social media wo ló ráyè afẹ́ máa ra báàgì oúnjẹ dìé 100 bag lọ́wọ́ yín kẹ́ máa supply wa every day afẹ́ máa ra 200 bag kẹ́ máa supply wa every day no orí rédíò náà ti máa gbọ́ tó máa ti gbọ́ lórí rédíò pé ẹ wá oúnjẹ dìé wọ́n dá àwọn fámà yẹn máa wá sí feed me yẹn àwọn yẹn ò sí lórí Facebook wọn sì ní di fracasi that is why ṣe pé mo máa ń ṣe advert yẹn lóòrèkóòrè lórí rédíò ni thank God àwọn náà máa gbọ́ ń bẹ̀ náà so tẹ́yìn kan sọ pé yes mo sọ fún yín pé ó máa mú sẹ́ẹ̀ pé ó máa ṣubú sẹ́ẹ̀ pé kìíní kan ṣé ṣubú ni wípé wọ́n kidnap èèyàn wọ́n gba ransom ó dẹ̀ kúrò ń bẹ̀ ṣé ṣubú náà ń pè yẹn ẹ̀jọ́ ṣé mo sọ àwọn Yorùbá lẹ́kìtì wọ́n máa ń sọ̀rọ̀ kan wá ní ohun ṣẹṣẹrẹ oúnjẹ òṣìṣẹ́ lójú àwọn Yorùbá ní pé ohun ṣẹṣẹrẹ ń jẹ òṣìṣẹ́ lójú that is nǹkan tí ò tó nǹkan ó máa ń jọ ẹni tí ò bá ní lójú so gbogbo yẹn ẹ wo brother mi Achipa Túbọ̀sún Martin ẹ wo mi ìfẹ́ sọ̀rọ̀ sister mi Joyce blog
ẹ wo mi lè sọ̀rọ̀ lórí gbogbo yẹn but ẹ̀yin investor mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ má lọ copy link kan kẹ́ send ẹ̀ sórí page mi sórí fóònù mi Mr. Ọlábánjí mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ má ṣe mi fẹ́ kàn tẹ́ sọ pé Ọlábánjí block mi mo dẹ̀ ní investment sọ́dọ̀ ẹ má copy anything ẹ lọ wo contract yín ẹ wo contract yín date yẹn ló wà lókè ńbẹ̀ ẹni tó bá ṣe investment ní January ó máa due ní July ẹni tó ṣe ní February ó máa due ní August ẹni tó ṣe ní March àwọn ló ń gbà lọ́wọ́ ìwọ tó ṣe ní April October nìyẹn ẹni tó ṣe ní May November ẹni tó ṣe ní December that is June so 6 months ẹ máa calculate ẹ wò tẹ́ ẹ bá ti mọ̀ ẹ message mi ní WhatsApp pé ẹ lo ẹjọ́ ẹ lo Mr. pé yín ga send ẹ lo Mr. Ọlábánjí gan máa lọ sórí kíní yín direct máa lọ wò pé yá máa circle ẹ máa send ẹ sí pé date yín ni so ẹ má lọ disturb màmá torí wípé ọjọ́ tí ẹ ti ń invest yẹn tẹ́ ẹ ti ń gba profit lọ́dọ̀ mi ẹ sọ fún mi èèyàn mélòó ló fún màmá lówó ẹ sọ èèyàn kan ló ìwà sọ́dọ̀ mi láwọn investor mi tó ní bá mi fún màmá ní 500,000 naira nígbà birthday wọn tí mo send ẹ̀ sí wọn kò sẹ́yọ èèyàn kan tó bọ́n ṣe ń gbowó yẹn wọ́n ṣe ń gba profit yẹn tó ṣe pọ̀ kan wọ́n máa sọ pé ẹ gbà màmá but ẹ wá máa sọ wípé màmá ló ní kẹ́ ẹ lọ ṣe bí màmá ṣe advert fún mi ni pé ẹni báyìí òun trust ẹ lọ invest lọ́dọ̀ ẹ níbo ni ẹni ẹlẹ́ni ti jẹ̀bi pé ẹ wá ń lọ sórí Facebook wọn with fake kíní nígbà tí mo ní kí màmá ìjọ àwọn tó wá sọ́dọ̀ yín tẹ́ sọ yín máa bá mi send dọ́kẹ́tì wọn kíní at least gbogbo àwọn tó invest ni mo máa send agreement fún ẹ send agreement wọn sí mi ẹyọkan ni màmá send sí mi ẹyọkan ni màmá send sí mi mo dẹ̀ wọ ẹyọkan yẹn ẹbẹ̀rẹ̀ ìlú tó ṣe 2.5 mo dẹ̀ ti reply ẹ̀ látàná in fact mo dẹ̀ ti reply ẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé mo lọ wo ìkẹ́tọ́ mo ti rí pé wà láwọn tí mo ti reply already pé ó máa gbowó ẹ̀ lé ni so ẹjọ́ mi ìjẹnikẹ́ni lówó Ọlábánjí ò jẹ gbèsè o àwọn tó ń pè mí pé ẹjọ́ ṣé kán send owó sí yín mi sọ pé mi jẹ anybody lówó ó frame ẹni Ọlọ́run ajẹ́kẹ́yìn náà frame ẹ̀ kan gbé yín kan frame ẹ̀ bá ṣe frame tọ̀dọ̀ wa tí n bá ti kí n tó ṣe tán màá lọ sí di mọ́tò gíláàsì tán fẹ̀ṣẹ̀ fọ́ màá ẹ rí mi tẹ̀ tí ì ṣe mọ́tò lẹ́sọ̀ tá gbé jáde màá fún wọn yín tán fọ́ gíláàsì ẹ̀ so ẹni tó ní a frame ẹ̀ Ọlọ́run ajẹ́kẹ́yìn náà frame tọ̀dọ̀ yín bẹ́ẹ̀ so gbogbo yẹn wo ẹ̀rọ àfi sílẹ̀ mi ìbẹ̀yàn ẹjọ́ mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run gbogbo ẹ̀yin bloggers pátápátá ẹ wò ó láàárọ̀ yìí torí mi sùn tílẹ̀ fi mọ́ gbogbo àwọn mẹ́sẹ̀gì tó ti wà lórí fóònù láti ọjọ́ Thursday yẹn títí di àná ni mo reply pátá láìkẹyọ kan mi sùn tílẹ̀ fi mọ́ mo reply ẹ̀ ẹjọ́ gbogbo ẹ̀yin bloggers pátá Ewé Nation Odo Nation everybody gbogbo àwọn fans wa pátá mo dúpẹ́ lọ́wọ́ yín nígbà tí mo Facebook láàárọ̀ yìí ẹ wò omi fẹ́ lè máa jábọ́ lójú mi pé wow ẹni fẹ́ mi belé ìkan àwọn investor wá pè mí wọ́n ní kí lọ sọ́dọ̀ kí lọ ka gbogbo mẹ́sẹ̀gì lọ́dọ̀ mo ní mo ti ráyè lọ́dọ̀ màmá tán ṣe lánàá wọ́n ní kí lọ ka tọ̀dọ̀ sister mi chief Mrs. Dorcas mama baby wọ́n ní kí lọ ka tọ̀dọ̀ wọn mo ní mo ti ráyè dúpẹ́ kí n máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ wípé ọ̀run á san yín lẹ́san rẹ̀ ọ̀run á dá sọ́rọ̀ ayé yín ibi tẹ́ lọ́kàn rẹ̀ sí ibi tẹ́ ìrókàn rẹ̀ sí àánú á fọhùn síbẹ̀ fún yín àdàbí tí n bá mú nǹkan mímọ́ Kristi àdàbí tí n bá ní so iléeṣẹ́ mi ìbẹ̀yàn ẹjọ́ ìtorí tọ́lọ́run mi sọ ilé yìí pé ẹ má lọ invest lọ́dọ̀ ẹ má wá o tó bá ti ẹ má wá ẹ lọ fowó yẹn lọ kó sí bank ẹ lọ fowó ṣe nǹkan míì àwọn tó ní tọ́mọ ìlú èèyàn sísá mi kan wà ní Amẹ́ríkà wọ́n ní pé èèyàn kan wà tó ṣe 1 million through wọn wọ́n sọ pé owó sísá yẹn olóòní ẹ send account number yín kò ń send owó yín sí yín padà pé send account number yín kò ń send owó yín sí yín sìn pé ẹ mọ ẹni tí ẹ bá dò papọ̀ ni olóòní wọ́n san fún àwọn lọ́wọ́ ara wọn that is it so wọ́n ẹni tí ò bá ti ní trust sí mi ẹ má wulẹ̀ wá ẹ lọ fowó yín ṣe nǹkan míì eléyìí tí mo sọ mi sọ wípé ẹ wá invest dandandandan nítorí wípé ẹ̀yin ìgbà kan ń bọ̀ tẹ́ ẹ wá máa bẹ̀ mí Mr. Ọlábánjí ẹjọ́ ó dáa bẹ́ẹ̀ tẹ̀lé san 20% ló lẹ́ máa san ẹ jẹ́ mi ìfẹ́ kó wé sí báǹkì ni mi kàn fẹ́ kó wà ń bẹ̀ lásán ẹ ṣáàjẹ́ kí n brother mi aṣípa ẹ rí ọ̀dá ní 1 million ẹ máa ṣe o àwọn gbogbo àwọn tẹ́lẹ̀ tó ń pariwo yẹn wọ́n ṣe jù yẹn lọ 1 2 500 wọ́n ṣe jù yẹn lọ nígbà tí mo wo gbogbo àwọn tó mẹ́sẹ̀jì mi tó ń pè pátápátá kò só ní 5 nú ẹ o kò sí 1 500 mo dẹ̀ sọ gbogbo wọn pátá ni ma terminate like ẹyọ kan either o pé 2 years kò pé 2 years I will terminate everybody that terminate contract everybody wọn ó pé 2 years kò pé 2 years tó wà tẹ̀lé jẹ́ 500 tó kàn tún lọ sórí page ọ̀ma tó lọ sọ tó ń parọ́ I will terminate the contract ma terminate contract yẹn nǹkan tí ò bá sílẹ̀ lọ ń bẹ̀bẹ̀ fún wípé ẹjọ́ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹnìkan tó lè máa sọ wípé ẹni tó frame nǹkan àbí ẹni tó fẹ́ fi nǹkan parọ́ àbí ẹni kí n wá jáde lé ní ìsìn ẹjọ́ àbí láwọn tí mo bá máa sọ̀rọ̀ ẹjọ́ gbogbo ẹ̀yin investor wa ẹjọ́ ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ yẹn odidi 25 owó tó ṣe wípé ìyàwó mi ló san lápò ara ẹ̀
single-handed ó san lápò ara ẹ̀ láì gba wọn even nígbà tó máa sọ pé ó máa ṣàkáǹtì lẹ́ni ó ní tí bá ti ní owó òun ní kí n fóun pé owó ọjà mi lélẹ́yìí tóun tà fún ọjọ́ 5 tóun tí mo fi wà ń bẹ̀ ó pé láì kún 1 naira. ìyàwó mi gan-an ṣe lòṣì débi pé kìíní òun lọ single-handedly ló ṣe. So why tí màá ṣe máa sọ wípé ẹ wá dáwó fún mi ẹ ṣe kí ibo tí mo ra táìsì yóò tẹ́ wa lọ́wọ́ ẹ̀ ó lóun fẹ́ fún wa ní 2 million naira lọ́fẹ̀ẹ́ pé kí ìyàwó mi báyọ̀ mi lòun gbà pé ọ̀gá òun ò nídìí kíní yìí àdúrà lòun nídìí látọ̀dọ̀ yín ṣé ẹ mọ̀ wípé nǹkan kan ò lè ṣe Ọlábánjí ni ẹ jẹ́ kí n sọ ìdí mẹ́ta kan fún yín tí nǹkan kan èrè lásán kì í ṣe tìgbéraga èrè lásán ò lè rin ara mi kí n sọ fún yín. ìdí àkọ́kọ́ orí tó ń jẹ ní company mi pọ̀ àwọn orí tó ń jẹ tó jẹ́ worker as of today we have more than 400 workers ńgbà tí 400 workers tẹ́ sọ pé kí nǹkan tó ṣe ẹni tó ń fìdí wọn kí ẹ kó fẹ́ ṣẹlẹ̀ that is number 1. àwọn ọ̀yá kan wà tán rẹ̀yìn lọ́dọ̀ wa tó ṣe wípé tán bá délé iṣẹ́ wa wọn ò lè jẹun opó arúgbó ẹni tí ò níṣẹ́ ẹni tó lóun ti fẹ́ lọ kókun so ẹni tó lóun ti ro ara ẹ̀ pin tó jẹ́ pé ọ̀dọ̀ wa ló wá tí gbogbo ẹ̀ ti ṣe ok ẹ wo báyìí tún lélẹ́yìí tí máa tún parọ́ mo fi Ọlọ́run tó dá mi mo fi ṣe ẹlẹ́rìí sísà mà gbogbo ẹ̀ tẹ́ ń wò mí ǹjẹ́ ìgbà anniversary ta fẹ́ ṣe tí n bá sọ fún yín pé lẹ́yìn màálù tààrà mi ìná 1 naira ìyàwó mi ìná 1 naira aláfẹ́ ṣe 10 bag of rice wọ́n ti donate àwọn ìyá lẹ́yìn wọ́n ti donate 12 bag of rice sílẹ̀ mo ṣe bá yín sọ̀rọ̀ yìí àwọn kan gbé ata wá àwọn kan gbé magi wá àwọn kan gbé òróró wá àwọn kan gbé títọ́ gbogbo nǹkan tá ń lò wọ́n ti provide ẹ̀ sílẹ̀ láì béèrè mo wá sọ fún ìyàwó mo ní sọ fún àwọn people nǹkan má gbé kinní wa mọ́ wọ́n ní Ọlábánjí ò jẹ́ bẹ́ẹ̀ ní platform àwọn ẹlẹ́yin wa wọ́n ń gbàdúrà ní nígbà tí wọ́n gbọ́ kọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ Thursday wọ́n ń gbàdúrà ní 6 láàárọ̀ 12 3 9 12 gbogbo prayer hour náà ti ń pray lórí platform àtàfà gbogbo wọn Ọlọ́run o tó bá lè fi ọ̀gá wọn sílẹ̀ wọ́n á lọ gbé kan lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n á lè gbé kan lọ sí mosque tó ń gbọ́ lọ́run jẹ́jẹ́ tó ń gbàdúrà ìjẹ́ gbà wípé ẹ̀yin àti haters àti àwọn tó ní investment tó dọ̀ mi àtàwọn tó ṣe táì àwọn tó ń gbàdúrà fún mi because ẹni ìkan lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ṣe ní ìkan lọ́dọ̀ mi ẹ̀ ní gbàdúrà kí ìkan ó ṣe mí ẹ máa sọ pé Ọlábánjí Ọlọ́run bá mi máa ó dàbí mọ́dà mi kan tó bá ti pè mí láti Amẹ́ríkà á ní gbogbo àlọ́ máa ń gbàdúrà fún oníkùn tó gbàdúrà fẹ́ bí òun kò lù èmi ni wọn kó gbàdúrà fún láàárọ̀ yóò àdúrà wọn yẹn gbogbo àdúrà yẹn ló ń kó létí papọ̀ nígbà tí mo débi tán gbé mi débẹ̀ ní ọjọ́ yẹn gangan alẹ́ ọjọ́ yẹn ní nígbà tí mo ṣe àwọn tó ń sọ mi mú ní ẹjọ́ kí ni time wọn láago 12 ti lù no wọ́n ní 12:05 àbí kankan mo dẹ̀ ọ̀rọ̀ àṣẹ kí ni wọ́n ní kí ni mo fẹ́ mo ní mi fẹ́ kankan mo dẹ̀ ọ̀rọ̀ abọ́ aṣọ mi sílẹ̀ ní òwò mo dẹ̀ bọ́ aṣọ mi sílẹ̀ ní òwò àtàṣọ àti bó wà ní òwò tọ́lọ́run dá mi ọjọ́ aago 2 ọjọ́ tí mo sọ mi ìgbàdúrà ní ọjọ́ Thursday mo ju Friday mi ìgbàdúrà mo kàn rà sọ mo rántí kan tí wòlíì Ẹ̀sìkáyà tó ṣe ni ọba Ẹ̀sìkáyà mo rántí kan tó ṣe ni mo ṣe gẹ́lẹ́ Ọlọ́run ní kan lọ sún ọba Ẹ̀sìkáyà wípé kó lọ palẹ̀ ẹrù ẹ̀ mọ́ pé ó ń lọ pé ó máa kú lọ́jọ́ báyìí wòlíì Ẹ̀sìkáyà ò gbàwẹ̀ kò dẹ̀ gbàdúrà ó kàn sọ fọ́nà nǹkan tó ń ṣe fún ni ó ní Ọlọ́run òun ṣe léyìí fún ẹ òun jẹ́ kán sin òòṣà òun ṣe báyìí kí wòlíì tó wá jíṣẹ́ fún Ẹ̀sìkáyà tó dé gate ó ní kó lọ padà sọ fún ọba wípé òun fi ọdún 15 years kún ọdún tó yẹ kó lò tàbí sọ pé kò sọ Ọlọ́run nǹkan tẹ́mi ṣe gẹ́lẹ́ nìyẹn ó ní Ọlọ́run ìwọ ló ní ká máa ṣàánú mo ṣe àánú mo ṣe báyìí ọdún gbogbo kan tí mo wá ní láyé lọ́run Ọlọ́run o tó bá ti jẹ́ wípé mo mú nǹkan ẹyọ kan mo mú mọ́ ẹ àbí mo rí nǹkan mọ́lẹ̀ àbí mo lùyàn níbi jìbìtì rí àbí mo pààyàn lẹ́kún rí àbí mo ṣe nǹkan báyìí rí wọ́n ní Ọlọ́run má jẹ́ kí n jáde ibi tí mo wà yìí bọ̀ tó wá jẹ́ pé mi ìṣe bẹ́ẹ̀ tó dẹ̀ ní ká ṣe ìlànà tí mo ṣe mo ní fi bó ṣe tó fi wọ̀n mi ìsọ jù bẹ́ẹ̀ lọ́mọdé lọ́sùn mo wọ́ṣọ́ mi padà mo sùn lọ́jọ́ yẹn that is God for you ìwọ tó bá ti mọ Ọlọ́run tó ń sìn tó bá ti mọ nǹkan tó gbé dání tó bá ti mọ ẹni tó ń ké pè tó mọ bó ṣe wúwo tó mọ wípé ó ju òòṣà lọ ó ju Ṣàngó lọ ó ju babaláwo lọ ó ju gbogbo ẹ̀ lọ ó máa lè ẹ̀rù oníbà ẹ̀ ó gbà tí màmá ń sọ fún lánàá gbà tó ń gbé mi lọ lọ́jọ́ yẹn pé wọ́n ní ṣẹ́rù ò bá ẹ̀ mú lẹ́rù ò bá mi because Ọlọ́run sọ fún mi wípé aburú máa ṣe mí Ọlọ́run sọ kò sọ wípé màá rí aburú kò sọ so wáyé tí màá ṣe máa bẹ̀rù so tí Ọlọ́run bá ti sọ nǹkan wáyé tí mo máa doubt tàbí mo sọ pé kinní kan after God is God ṣé rí oore ẹ̀yin investor mi ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí bí ẹ jọ̀ọ́ oore wọ́n lè fi ibi san fún yín ṣùgbọ́n ẹ máa ṣoore lọ oore dá o èèyàn kan àwọn àfáà onímọ̀ kan sọ̀rọ̀ kan wọ́n léèyàn kan wà ó ń bi Ọlọ́run pé kọ́lọ́run fún un lówó
màláìkà wa lọ bá Ọlọ́run pé Ọlọ́run ẹni tí ń bẹ̀ yìí ti pẹ́ kẹ́ fún un lówó Ọlọ́run wa lòun máa fún lówó yẹn fọdún 10 màláìkà wa lọ sọ fún pé ẹni yóò Ọlọ́run máa yọ̀dọ̀wó fún ẹ fún 10 years tó máa fi lówó yẹn ẹni wa ní kó inú ẹ̀ wá dùn Ọlọ́run wa fún lówó yẹn ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ pé kí náà máa ṣe tí ọdún àwọn fi lówó pé tí 10 years bá pé láti máa rówó yẹn lò lọ ìyàwó ẹ̀ wá fún ọkọ yẹn ní advice wípé owó tó ń fẹ́ fún ẹ yẹn ò tó bá ti fún ẹ ìwọ jẹ́ ká máa ṣe oore fún àwọn èèyàn kí àwọn tó ń ṣe oore fún yẹn àwọn yẹn ló máa wá padà san tàwọn á padà lọ bá létà bí owó yẹn bó ṣe bẹ̀ sí fi tọrẹ bẹ̀ sí ṣe oore fáwọn èèyàn kò kíp kankan bẹ́ẹ̀ ó ń pin fáwọn èèyàn ó ń ṣoore fáwọn èèyàn nígbà tọdún 10 wá pé Ọlọ́run ò gbowó lọ́wọ́ ẹ̀ màláìkà yẹn wá lọ bá Ọlọ́run pé Ọlọ́run ọdún 10 wá ti pé ò máa béèrè owó yìí lọ́wọ́ ẹ̀ nìyí ẹgbọ́n kan tán ni Ọlọ́run sọ fún ni Ọlọ́run sọ fún wípé ìdí tó òun ò ṣe pé òun ò lè gbowó yẹn lọ́wọ́ ẹ̀ pé kó máa lò lọ pé torí pé gbogbo àwọn tó yẹ kó wá máa bá òun láti wá máa bẹ̀bẹ̀ fún òun pé Ọlọ́run ò fún un lówó Ọlọ́run ò fún un lówó Ọlọ́run ṣe kinní kan ó ní wọn wá ó ní ọpẹ́ nìkan ló ń dá lọ́dọ̀ òun ó ní ọpẹ́ nìkan ni wọ́n ń dá lọ́dọ̀ òun pé Ọlọ́run ṣe o ti ṣe báyìí Ọlọ́run ṣe o tó ti dẹ́kẹ̀ ní fún Ọlọ́run ṣe ó ní ọpẹ́ yẹn ó ní sòwò wọn disturb òun pé kọ́mọ ìkẹ́ni kúkú máa ṣoore yẹn lọ so nínú oore nǹkan tó wà níbẹ̀ tó rọ̀ mọ́ ó pọ̀ gan inú mi dùn mi ìṣòro social media mo sọ mo máa ń sọ èmi ìfẹ́ kọ́lọ́run ọba kó fi wà mí kó fi dá èmi lẹ́jọ́ ìyàwó lè sọ fúnra ẹ̀ pé kọ́lọ́run kó fi wà ń dáhùn lẹ́jọ́ ọjọ́ tí Mr. Adédèjì wá sọ́dọ̀ mi tán wá ní sí Nàìjíríà ẹni tó ń ta oògùn tá à ń lò fún àwọn ẹdìyẹ ó ní Mr. Ọlábánjí ó máa bímọ Mr. Ọlábánjí ẹ bímọ congrats o ọjọ́ òní mímì kìíní kan ó da ẹ fún lákàánà bá yín mo dẹ̀ send 100,000 sí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹgbẹ́ lọ Mr. Adédèjì ẹni yẹn ó pariwo ní pé ọ̀gá 100,000 kankan that is me èmi ò èèyàn ò ní bẹ́kún wá sọ́dọ̀ mi kó má bẹ́ẹ̀ ní jáde kò possible ni bí mo ṣe ń ṣe níyàwó mi ń ṣe bí mo ṣe ń ṣe níyàwó mi ń ṣe so why tẹ́rù ọmọ bà mí ẹni tó invest nígbà tẹni tó invest ọ̀dọ̀ mi tó ń bẹ̀rù pé Kọ́lábánjí má kú pé owó òun ti wọgbó òbí tó wá bí mi ń kọ́ ẹni tí mo jẹ́ ọkọ ẹ̀ ń kọ́ ẹni tí mo jẹ́ ọkọ ẹ̀ tó jọ ọmọ kékeré làwa méjèèjì èmi ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ iṣẹ́ tó di pé tó máa tó ṣèjì pé Ọlábánjí o kọ́lọ̀n kan máa bá wa ṣọ báyìí owó mi tó wà lọ́wọ́ ẹ̀ tó bá ti da 20 kọ́lọ̀n dẹ́mi wá sí da 2027 I will stop even before that time mo lè stop mi ì ṣe èèyàn tó lójú kòkòrò mi ì lójú kòkòrò wọn bá ti kí ni mo tẹ̀ tó fẹ́ kọ́lọ̀n ṣe fún mi the 3 filling station ìbàjẹ́ ní tẹ̀wá tó máa mú wá bẹ̀ lóṣù ṣebí kí n jẹun kí n ràn yàn lọ́wọ́ ni kí n san táìtì nínú ẹ̀ fáàmù mi kí ni mo fẹ́ jẹ kí ni mo fẹ́ mu iṣu tí mo gbèsè fáàmù lọ́jọ́ sí mo wú márùn-ún nú ẹ̀ péré eléyìí tó kú wọn bẹ̀ báyìí mo sì ní pé kó má di kó bàjẹ́ tí n bá ti lọ fáàmù anytime now tí n bá ti lọ fáàmù màá ní kó ń kọ́ máa yẹ wá gbogbo ẹ̀ kí n lọ pin fáwọn èèyàn tó ń bá nídìí ẹ̀ iṣu mélòó mo fẹ́ jẹ iṣu ń bàjẹ́ sọ́dọ̀ wọn bí mélòó la fẹ́ jẹ. nígbà wo òtẹ́ẹ̀ ta ṣẹ̀ ṣe kí ni mo fẹ́ mélòó ni mo fẹ́ ṣe kí ní bẹ̀ èló ni mo fẹ́ ná so ẹni tó ní ìtẹ́lọ́rùn pátápátá so èmi ò sọ gbogbo eléyìí ẹni tó bá fẹ́ lọ ẹjọ́ ìtorí tọ́ lọ́hùn tó bá fẹ́ terminate contract yẹ tí ò tí pé 2 years ẹ lọ kà nínú contract akọ síbẹ̀ wípé ó máa lose 25% tó bá fẹ́ terminate contract before 2 years mo kọ sí wípé ó máa lose contract ó máa lose kíní ẹ̀ 25% of the capital before 2 years but tó bá ti jẹ́ wípé ó pé 2 years ẹ wo mi roll over mọ́ ẹjọ́ ìtorí tọ́ lọ́hùn ẹ kàn ra kọ sí pé mi continue contract mi o lẹ́sẹ̀kẹsẹ̀ a máa ṣe payment yín mi ìbẹ̀ yí pé ẹ roll over mi ìdẹ̀bẹ̀ yí pé ẹjọ́ wa máa invest sí Ọlábánjí is authentic even ẹ̀ ní kí n post mi ní post kíní wa mo máa post every week every week mo máa post àwọn kíní pé invest ọdọ wa mi ní post next week anniversary wa even ọjọ́ anniversary wa màá tún wá ṣe tẹ̀lé mọ̀ wípé kì í ṣe pé bóyá àwa after pé ṣáà wá invest àwọn actor àti actress tá à ń gbé bọ̀ àwọn mi ní kó wọn lọ farm tá bá ti ṣí hotel yẹn a máa lọ ṣe fàájì ní mi wọn lọ fáàmù lọ́jọ́ yẹn even tá bá ti ṣe fídíò ló tẹ́yẹ̀ tá ṣe fídíò bá ṣe open nẹ̀ mi ṣe live video kọ̀ọ̀kan lọ́jọ́ anniversary ọ̀hún tẹ̀tún wa gbọ́ mi ní kó wọn lọ fáàmù pé kàn ṣe advert fún mi pé I want invest o no mi ní ṣe so kẹ́lẹ̀ mọ̀ wípé ẹ má lọ bẹ̀ mọ́ kí ni àwọn tó ṣe investment pọ̀ lórí social media ẹ lọ bẹ̀ kí ni mo fẹ́ fi kí ni ṣe mọ́ tọ́lọ́run bá ti gbàdúrà èèyàn ó gbúdọ̀ máa stress ara ẹ tíṣẹ́ ẹ̀ bá ti dá ẹ lójú ó lè máa panic pé torí wọ́n máa ti gbọ́ lórí social media pé wọ́n gbé o ní invest lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ṣe owó mi wọgbó nìyẹn ọlọ́run tẹ̀ ní kí má ti ṣe kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ní ẹran ẹ̀ lẹ́mìí èèyàn ní ẹ̀ ní ẹ̀jẹ̀ òun náà lára yín ni wọ́n ní wọ́n gbé ọmọ ẹ̀dá alàyè bíi tiyín ẹ̀ fàdúrà pé ọlọ́run ò bá mi yọ níbi tó wà òun sọ̀rọ̀ owó ẹ̀ èèyàn bá do kódà owó tó tẹ́ mi náà
owó tẹ́ mi all over the world wọ́n ti fàdúrà bẹ́ẹ̀ ẹni tó wá gbé jáde tó post ẹ̀ gan wípé wọ́n ti kidnap Ọlábánjí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí wípé ó wá jẹ́ kí àwọn tó wá ṣe prayer yẹn wá pọ̀ sí all over the world wọ́n ti wá ṣe prayer yẹn all over the world wọ́n ti wá ṣe prayer yẹn pé ọlọ́mọ dẹ́mi ẹ̀sìn ọlọ́mọ jẹ́ kó máa ní láburú o ṣé àwọn ẹni kan sọ́dọ̀ mi ẹ máa gbàdúrà yẹn dandan ni náà you have to pray so èmi gbà ìyàwó mi gbà àwọn tó ń rajà lọ́dọ̀ mi gbà àwọn ọmọọṣẹ́ mi gbà gbogbo wọn gbà òbí mi gbà gbogbo wọn gbà màmá wọnú àdúrà wọn gbà tiwọn àdúrà yẹn gbọ́dọ̀ gbà ṣé ẹ mọ̀ ni ẹni tí ó bá ti ṣàdúrà tí ó bá ti gbà ó ń fi nǹkan mí mọ́ ọlọ́run ọba owú ni ọba owú lọ́lọ́run ọba má lo nǹkan mí pẹ̀lú ẹ̀ just dìrọ̀ mọ́ ní kíkú ní yíyẹ dìrọ̀ mọ́ pé ọlọ́run mo dì ẹ́ mú má tún kó lọ́dọ̀ Jésù àwọn ọlọ́kọ́lọ́ sọ́dọ̀ àfà ó tún lọ lé babaláwo dìrọ̀ mọ́ pé ọlọ́run mo dì ẹ́ mú o ní bó ṣe wù kó jẹ́ ìwọ ni mo bá lọ tí wọ́n máa ṣe jẹ́ ìwọ ni mo bá lọ mo fẹ́ mi lé ẹ lọ́wọ́ kò ní dójú tí èèyàn tiẹ̀ kò ní dójú táwọn èèyàn tiẹ̀ so kí má gbà yín lákòókò gbogbo ẹ̀yin investor mi pátápátá ẹ jọ̀ọ́ ẹ má lọ sórí page ẹ má lọ sí WhatsApp màmá mọ́ lóòótọ́ àwọn ló ṣe advert nǹkan tó máa ń lọ sọ́dọ̀ WhatsApp èèyàn fún tán lọ ń fẹjọ́ èèyàn sùn ní wípé ẹni tẹ́ ẹ pé o ẹni ó dùn wá fún mi lówó léni kò fún mi ó ń dá mi léni ó ń dá mi lọ́la ẹ jọ̀ọ́ ẹ bá wa pè é ẹni mo mẹ́sẹ̀jì ẹ̀ kò reply mi ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ mo pè é kò gba aago mi ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ owó mi ti dúró láti oṣù tó kọjá oṣù méjì ló tún wà náà mo dẹ̀ ń bá sọ̀rọ̀ kò dá mi lóhùn ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ àwọn nǹkan tán rìpọ́ọ̀tù èèyàn fún nìyẹn bọ̀ tí irú nǹkan yẹn ò bá ti sí tí mi jẹ́ yín lówó tí mi sọ pé kìíní ẹ jọ̀ọ́ kí nìkan tí ó wá ẹ̀kẹ́ sọ pé ẹ lọ sórí péjì màmá ẹ jọ̀ọ́ ẹ má lọ sórí WhatsApp wọn mọ́ with fake ẹ̀kọ́ tó wá dùn fake tún ni everybody tó lọ bẹ̀ wọn ò ní kankan sọ́dọ̀ mi màmá ẹ bá wọn sọ fún o wọn ò ní kankan because wọ́n fẹ́ sọ láti trigger màmá láti jáde pé Ọlábánjí wọ́n ti kìíní kan pé gbàgbẹ́ kìíní kan no màmá ọmọ tán bí láti máa pé 4 years lọ́dọ̀ màmá ní mo ti pé 4 years already but máa pé ká sọ pé gbà tí mo fẹ́ ṣe anniversary pé 4 years nínú oṣù yìí láti ìgbà tí màmá ti wà lọ́dọ̀ mi mo fi Ọlọ́run ọba tó dá mi ṣe lẹ́rìí tí màmá ṣe máa ń sọ wípé kò sẹ́ńtúwá rìpọ́ọ̀tù mi fún wọn Ọlọ́run ọba Bible lélẹ́yìí wọn rìpọ́ọ̀tù mi fún màmá rí náà ẹni tó rìpọ́ọ̀tù mi fún wọn ni wípé wọ́n ní mo terminate contract kan bá mi bẹ̀ mí kí n gbà wọn padà that's all so why tí ẹ ṣe máa bẹ̀rù wípé Ọlábánjí o ẹ má bìí ṣe kìíní kan o Ọlábánjí ẹ bá mi ṣe kìíní no ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má lọ sọ́dọ̀ wọn ẹni tó bá ti ní kìíní WhatsApp mi wà available despite para mi ò yá gan pé mo ṣe kìíní mò ń gbé kọ́ yín náà látàlẹ́ àná tó bá mi ti lọ mò ń gbé kọ́ wọ́n pè mí tílẹ̀ fi mọ́ ni mo dẹ̀ ń gbé torí pé èmi gan òórùn sùn already so tí máa ṣe mo ti dé láti báńkì lé ní sí mo ti open account méjì so tó bá di alẹ́ ìsìn ní bá fẹ́ ṣòwò máa ṣe payment kan tí máa lágbá láti ṣe tí mi máa fi sùn máa ṣe nínú ẹ̀ tó wá tún di láàrọ̀ la máa ti continue so ẹjọ́ ti yín ni wípé ẹ lọ máa wo nọ́mbà ẹ wo kíní yín àwọn customer mi kan wà tó ń jẹ́ lálùbáríkà wọn ní ẹjọ́ kì í ṣe owó kan náà béèrè ìbátẹ̀jọ́ oṣù méjì ni oṣù méjì kíní owó yín wà ńlẹ̀ mi ìfọwọ́kun owó yín mà ẹ rówó yín lẹ́sẹ̀kẹsẹ̀ mi ìfọwọ́kun owó yín ẹ lọ gbé WhatsApp tèmi àti yín ẹ gbé jáde bí tí mo sọ fún yín pé ẹ jẹ́ kó da next week àbí next 2 weeks ẹ lọ gbé fún àwọn ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ gbé jáde ẹ lọ gbé fún anybody mani tonight tomorrow nǹkan tí mo máa ń kọ síbẹ̀ nìyẹn ẹ bẹ̀rẹ̀ bí mo sọ pé next 2 days 5 days àbí next month so ẹ jọ̀ọ́ kí n má gbà yín lákòókò ẹ̀yin gbogbo ẹ̀yin bloggers màmá mi Dr. Esther Abọ́dẹrìn Esabod màmá tí bá ní kí n máa ṣàdúrà máa gba nǹkan máa ṣe mí Ọlọ́run tẹ̀ ti ń san fún yín ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ Ọlọ́run ti ń san oore yẹn fún yín ẹ ti bí ọmọ yín ẹ ti bí ọmọ yín ni mí lágbára Ọlọ́run ẹ ní fojú sunkún mi ẹ ní fojú sunkún àwọn tó kù ẹ ní fojú sunkún àwọn tó kù ẹ ní sunkún anybody ní Ewé Nation lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa màmá àníwá yín tì sísítà mi ajá àjókòó tájọ ọmọba appreciate you ma ẹ wo ẹ̀yin lẹ́ ń ṣe advert fún wa ẹ má bẹ̀ wọ́n o ẹni tó bá fẹ́ wá ni kó wá ẹni tó bá sọ pé ẹ kówó yín ẹ má jẹ́ kówó yín wọgbó ẹ kó lọ bí tán ní kẹ́ kó lọ sísítà mi aṣẹ́wó tó unique ẹ ṣe gan ni ma wọ́n appreciate everybody ma ò dúpẹ́ lọ́wọ́ yín sísítà mi brother mi Aṣípatúbọ̀sún Martins ẹ ṣe gan ni mo dúpẹ́ sà sister mi chief mrs Dorcas Adéyínká mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn blogger gbé bọ́dì ẹni Joyce blog gbogbo wọn mi lè kà wọ́n àti Yalaje courtroom everybody mo dúpẹ́ lọ́wọ́ everybody pátá torí àná tí mi rọrùn sùn mo kàn ń wo nígbà tí mo reply àwọn èèyàn tán mo wá ń wo oríṣiríṣi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe mi ní jọra mi lójú lágbára Ọlọ́run àti mi àtẹ̀yìn ògo lẹ́yìn ò ní wọ òkùnkùn ológo lẹ́yìn ò ní wọ òkùnkùn lágbára Ọlọ́run ògo yín tọmọtọmọ ló máa fọhùn ògo yín tọmọtọmọ á fọhùn fún gbogbo aráyé ògo yín á fọhùn fún gbogbo aráyé lágbára Ọlọ́run ẹ ní ṣubú ara
ẹ ní ṣubú ẹ̀mí. Ẹ wò báyé bá ń jayé ẹ ní mọ̀ nira. Ayé ò ní fi yín pamọ́, ayé ò ní fi yín sókùnkùn, ayé ò ní fi yín sí gbèkùn. Gbogbo ẹ̀yin investor mi pátápátá lágbára Ọlọ́run, gbogbo èyí tí mo ti wí lé ní Ọlọ́run bá mi fàṣẹ sí. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tèmi, gbogbo ẹ̀yin tẹ́ love Ọlábánjí genuinely, àti even àwọn Bíbélì sọ wípé àwọn tí ó ní àwọn tí wọ́n ṣe kíní gan sí wa gan ká tó máa ṣàdúrà fún wọn. So gbogbo ẹ̀yin gan tẹ́ post àìdá ní tiwa, tẹ́ sọ àìdá ní tiwa náà, Ọlọ́run bá mi gbàdúrà fún yín. Ọmọ yín náà rógolo, torí tọmọ yín bá ti rógolo, àdúrà ọmọ yín ẹlẹ́mọ̀ máa wá gbà wípé ọmọ mi tó ń rógolo yìí kó má máa jábọ̀, àbí kẹ́yìn gan fún yín kẹ́ rógolo, tẹ́ bá ti gbàdúrà pé má jábọ̀ ní rí téèyàn kan rò. Nítorí wípé àìtí ìrí nǹkan lò ní kẹ́lẹ́ tí wọ́n máa ṣọ́ ayé aláyé, ẹni tó ń ṣe jíngù ní Ládélú, ẹni tó ń kidnap, lẹ́sìn tẹ́ bá rógolo ẹ̀yìn á fèsì ara yín ni kékeré kan busy. So bó ṣe rí nìyẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo bloggers pátápátá, Ewé Nation, Odo Nation, everybody tó post wa tó nífẹ̀ẹ́ mi, mo dúpẹ́ o. Ẹ wò inú mi dùn, mi ní jọra mi lójú. Ẹ̀yin investor wa ẹ lọ máa wo date yín, àwọn tó bá yẹ kó gbowó tẹ́ bá ti di pé ó ti díhùn, ẹ jọ̀ọ́ ẹ kàn message mi lásán káde attend sí, ẹ má máa panic. Ẹni tó bá dẹ̀ sọ wípé torí kan tó ṣẹlẹ̀ òun fẹ́ terminate contract wọn lẹ́ẹ̀kan sí, mo tún sọ lẹ́ẹ̀kan sí, ẹ message wa ẹ sọ pé mo fẹ́ terminate contract mi, kẹ wá wò bóyá màá sọ fún yín pé ẹ lè rówó yín gbà àbúrò oṣù tó ń bọ̀. Tí n bá ti wá sọ bẹ́ẹ̀ ẹ gbé jáde fẹ́ ní blogger kí ṣe bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ pé kò sówó lọ́wọ́ ẹ̀. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, èmi ò bẹ̀ yín o wípé ẹ wá ní invest o, mi ì bẹ̀ yín wípé àwọn tó fẹ́ wọlé pé kí wọ́n máa wọlé o, ẹni tó bá lè wọlé bí ò wọlé kò dín kankan ní orí Ọlábánjí, kò ṣe kankan sí. Ẹ invest afẹ́fẹ́ owó yín ṣiṣẹ́ fún yín ni, bẹ́ẹ̀ invest àkùrọ̀ ti lómi ilẹ̀ kó dò tó rọ̀kun ni. So bó ṣe rí nìyẹn, so ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ bá sì nífẹ̀ẹ́ láti invest Ọlábánjí, àyè wà nílé ọ̀dọ́ àgùntàn. So tẹ́ bá fẹ́ ṣe àǹfààní wà, àkànbà less than 5 million naira money ẹ lè invest ọdọ́ àtẹ́ bá nífẹ̀ẹ́ sí ní mi force, it's not by force. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí ọ lọ fowó yín ṣe kíni, lọ fi ṣe kan tó bá ti wò yín. Ẹ ṣe gan ni o, mo dúpẹ́, ẹ kú àdúró tì mí lágbára Ọlọ́run. Ẹ̀yin náà ò ní mọ sàré ọmọ yín, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fojú sunkún aya, ẹ ní faragbàrú ẹ̀, nítorí wípé àwọn kan mi wà tó ṣe pé kò yẹ kán máa gbọ́ lẹ́nu èèyàn. Tán bá nǹkan méjì kan wà tí ò ṣe fi ju èèyàn láyé, fẹ́ni tó bá ní làákàyè wọ́n fi nǹkan méjì yẹn ju èèyàn láyé, ikú àtọmọ. Tíyàn bá kú wọ́n fi yọyàn pé nítorí wípé ẹni tí ò kú ò tí mọ̀ ikú tí ó pa wọ́n fi kú yọyàn. Orí social media mo ti tán ti máa fi kú yọyàn pé èmi mo sọ fún ẹ wípé nǹkan kan ṣẹlẹ̀ sí mi ìgbórí. Nǹkan ìkejì kéèyàn má bímọ wá sọ pé kò lè bímọ àgàn ní, wọ́n fi nǹkan méjì yẹn yọyàn láyé, nǹkan méjì yẹn wọ́n fi yọyàn. Ẹni tí ò bá yé ló máa ń ṣe, nítorí pé nǹkan méjèèjì Ọlọ́run ló ń fún yàn. O fẹ́ bímọ láyé kò sọ́nà tó bá wù kó gbégbá, Ọlọ́run ló fún ẹ. Okú téèyàn kan ádà wọ́n yìnbọn pa ni o, wọ́n ṣe kán ni o, wọ́n ṣe gbá ni o, wọ́n ṣàwo ni o, Ọlọ́run ló mú. Ọlọ́run sọ pé àná tó máa gbà lọ ni, kì í ṣe ẹni tó pa. Ẹni tó pa yẹn Ọlọ́run fi ṣe sábà bí ẹ̀ ni, Ọlọ́run ní fi wáṣáwí sábà bí. So why tí wọ́n máa sọ pé a máa fi nǹkan yọ ọ̀yàn pé wọ́n gbé ni, ẹ máa lọ bẹ̀ ṣẹ́ rí irú ẹ̀ lèèyàn kan báyìí kíní kan ó ti ṣe gbá ó ti ṣàwo. No, it's wrong. Ọlọ́run fẹ́ kí yẹn ṣẹlẹ̀ ká fi tight up security wa ni. A ní alice mo ní mọ̀pọ̀ mẹ́ta náà, lẹ́sẹ̀kẹsẹ̀ ni commandant ti sọ pé kún fún wa ní méjì sí kó jẹ́ 5. Ẹ kí ni mo tún fẹ́? Àbí jẹ́ gbẹ́ sára mi náà délé lọ níbi jáńjá láì kí wọ́n máa kó kíní 5 tẹ̀lé wa kiri. Nǹkan tí mo rò tẹ́lẹ̀ nìyẹn tí mi ṣe kà á sí pé ẹwọ́ tẹ́ bá ti láti fáàmù ẹ páàkì sí kíní jẹ́ kẹ́ máa ṣiṣẹ́ yín. Èmi ò mọ̀ wípé ó kọjá bẹ́ẹ̀. Àṣé o ẹwọ́ jẹ́ kí n lọ relax, tó bá dalẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí rí àláàtì yín, ṣùgbọ́n tẹ́ bá ti rí àláàtì ẹ̀yin tẹ́ ti lọ bá màmá tẹ́ bá gbà láti ẹ ṣe kíni, ẹ lọ bá màmá ẹ lọ bá wọn pé Ọlábánjí máa ti sanwó fún yín o, ẹ tún lọ gbẹ́ ṣe kọ́sọ́dọ̀ wọn yẹn. Ó dẹ̀ dùn mí pé fake ni, kò sí kọ́ tẹ́ máa lọ percent lọ́dọ̀ wọn pé ẹ ti fún mi pé a ti fún yín, ẹyọ ẹ̀yọ̀kan tí ò ṣe fake ló wà bẹ́ẹ̀. So why tí màá ṣe máa sọ wípé ẹ lọ bá màmá mọ́. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣe gan ni o. Ẹ wò fún ẹ̀rí àrídájú ẹ jẹ́ kí n fi nọ́mbà tí mọ́tò tí wọ́n fọ́ kí n fi wọ̀nyí kí tó máa lọ. Lágbára Ọlọ́run ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí o. Èmi ò ní kí ni mo fẹ́ parọ́ fún, ṣé mo ní kẹ́ fún mi lówó ni àbí mo ní mi rówó san ni màá ṣe wá parọ́ fún yín wípé wọ́n máa kidnap mi o. Kí ni mo fẹ́ fi parọ́, ṣé mo ní kẹ́ fún mi lówó, ṣé mo ní kẹ́ fún mi lówó ni àbí mo ní mi rówó san. Ẹ̀rí ara àwọn duvet hotel wa ni, ẹ̀rí àwọn duvet àti pillowcase àti bedsheet àti kí ló ń jẹ́ àti bedsheet àti duvet bedsheet pillow ẹ̀rí wọ́n máa bẹ̀rẹ̀ sí lọ tẹ́ látọjọ́ Monday wọ́n lọ tẹ́ sórí ibẹ̀, wọ́n ti parí wọ́n ṣe cleaning lọ́wọ́ sórí àwọn kìíní yẹn òun lè ta kó síbi. Ẹ jẹ́ kí n fi mọ́tò tí wọ́n fọ́ wọ̀nyí
mi gbé regular kìíní ọkọ̀ wa lọ ṣẹ́rí jákè ó ṣàdẹ̀ lọ́rùn arúgbó yín ṣẹ́rí ṣẹ́tìrì so ṣẹ́rí ṣe àwọn pé a wine up síbẹ̀ ni mo máa wine up ni so mọ́tò dé wà ní lock wọ́n ṣe cross wa ta hey calm down ta ni ìwọ báwo bí mo ṣe ní ká fi fóònù sí fi mọ́tò sí reverse ẹ̀ṣẹ́ tó máa gbé báyìí wọ́n kàn jù sí gíláàsì ni ẹ̀ṣẹ́ wọlé gíláàsì fọ́ tó ṣe pé bóyá ni ló fi gba I don't know tó bà mí lẹ́nu straight ni bóyá ṣe bà wá lẹ́nu straight wọ́n kàn gbé bọ́n àfi tàwọ̀ méjì sókè ṣé o ti rí pé kí n ṣeré lára ṣe kí ni la corporate gẹ́gẹ́ ṣé ti rí ẹjọ́ ṣé frame lélẹ̀ ṣé frame lélẹ̀ ni ẹ̀rí mi ti lọ ṣe o nígbà tí mo fẹ́ reverse àwọn onímọ̀rúwá kan wà lẹ́yìn mi ẹ wo ẹ̀yìn ibi tí mo ṣe lọ reverse pé kí n fi sẹ́yìn báwọn onímọ̀rúwá yẹn mo ṣe kòbó lẹ́yìn nìyẹn ẹ̀rí mi bó ṣe lọ yí ti mọ̀rúwá yẹn onímọ̀rúwá gan ti mọ̀rúwá sílẹ̀ ó ti gbé bẹ́ẹ̀ ó ti sá ó ti japa so bó ṣe rí nìyẹn kò sí nǹkan tá a fẹ́ máa fi parọ́ fún nígbà tí mi ṣe pé kẹ́ fún mi lówó mi sọ pé kán dáwó fún mi Ọlọ́run ní jẹ́ kí n rí kan tá a fi dáwó fún mi lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sí mi tí màá ní kán dáwó kò ní ṣẹlẹ̀ sí mi lórúkọ Jésù Ọlọ́run ní jẹ́ kí n rí o ẹ ṣe gan ni ẹ bá wa share so ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣì máa darapọ̀ mọ́ iléeṣẹ́ wa fóònù nọ́mbà wa 0035560179 nọ́mbà mi ti wà available 35560179 ẹ pè mí bó jẹ́ WhatsApp àbí direct number ẹ pè mí sórí ẹ̀ mo dúpẹ́ o lágbára Ọlọ́run ẹni láburú o ibi ò ní ṣẹlẹ̀ sí yín next week ni anniversary wa o next week Saturday ni anniversary wa o ẹ gbọ́. oríire ńlá la ṣe ilé iṣẹ́ Ọlábànjí oríire ní oríire ayọ̀ wa á bá wa kalẹ̀ Ọlábànjí ìdájí tẹ́lẹ̀ wò. inú mi dùn ẹ̀yin náà fún ayẹ ẹlẹ́gbọ́ fún wọn play ẹ̀. director wa Ọlábànjí pẹ̀lú olórí Ọlábànjí. Lágẹ̀lú ló ti ń lò ó lẹ́ẹ̀mẹ́wàá 10 times a day lọ́nà ní Lágẹ̀lú ẹgbẹ́ yìí tó máa ń ṣe fún yàn tó máa lu jíǹkù lẹ́ẹ̀mẹ́wàá tó dẹ̀ fẹ́ lu kóṣù kan ẹ̀ẹ̀mẹ́wàá ní èdè. àti ọjọ́ ìbí olùdásílẹ̀ iléeṣẹ́ Ọlábànjí Farms tó fi mú ilé ìtura tuntun tá a fẹ́ ṣí ìyẹn Ọlábànjí Royal Garden Hotel gbogbo ẹ̀ lọ́jọ́ sátidé ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún yìí Saturday 28 September 2025 ní Ọlábànjí Royal Garden Hotel tó wà ní iCash Road ní Ẹlẹ́bù Ìbàdàn àjọyọ̀ ńlá ni aláṣẹ iléeṣẹ́ Ọlábànjí àti olórí wọn gbogbo àwọn staff iléeṣẹ́ Ọlábànjí Farms láńkì ọ̀gá wa àti olórí wọn fún oríire ńlá yìí o ẹ̀yin ojúlùmọ̀ àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ tó fi máa wò oníbàárà wa adúpẹ́ lọ́wọ́ yín o ó yẹ jẹ́ ká jọ celebrate Ọlábànjí and his queen happy celebration sir ma the entire staff of Ọlábànjí ló congratulate yín sir. ẹ wá gbélé tá a máa bẹ̀ sí ń lò láti upper week ìyẹn wọ́n máa lò lórí rédíò ẹgbẹ́ mi sọ fún yín ní lórí social media lórí Facebook mi lè post ẹ̀ lẹ́yìn àtàwọn jàǹdà sí ta post ẹ̀ mi lè máa post ìkẹ́ wá lọ́ọ̀jì sọ́dọ̀ wa rédíò náà tí wọ́n máa gbé níbàdàn bí jáàzọ ilé sọ pé ọjà bí wọn ṣọjà sọ́dọ̀ fún wọn fẹ́ bàjẹ́ ṣé wà nǹkan máa lọ́ọ̀jì sọ́dọ̀ nǹkan máa ṣe fàájì ni. iCash Road Ẹlẹ́bù Ìbàdàn ní Ọlábànjí Royal Garden Hotel àwọn yàrá ọlọ́yẹ̀wà lẹ́jẹ̀wọ̀n ètò ààbò tó péye iná ọba tó dúró déédéé àwọn oúnjẹ lóríṣiríṣi tó jẹ́ tilẹ̀ wa àti tòkè òkun ibi tẹ́ ó gbọ́kọ̀ yín sí àti ààbò lórí ẹ̀ tún wà àwọn òṣìṣẹ́ wa máa fún yín ní special treat tẹ́ bá tó dé bá wa ẹ ó ṣe fàájì bẹ́ẹ̀ ṣe fẹ́ àwọn ajá ńlá láti Ọlábànjí Farms fún ìtẹ̀fẹ́ pepper soup tàbí barbecue tó fi máa ṣe fàájì gbádùn ní ìfọ̀kànbalẹ̀ láyìíká tó dùn wò láwọn ọjọ́ kọ̀ọ̀kan tá a ti ní àlàkalẹ̀ àwọn gbajúgbajà olórí ẹ wá máa ṣeré fún yín Ọlábànjí Royal Garden Hotel ní iCash Road Ẹlẹ́bù Ìbàdàn telephone 08035560179 Ọlábànjí Royal Garden Hotel ilé ìtura tó kún fún ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀. ṣe ti gbọ́ bẹ́ẹ̀ so kẹ́lẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ọjà mi ò ṣọjà social Facebook rárá rédíò náà máa ti lò nítorí àwọn tó fẹ́ wá ṣe fàájì tó fẹ́ wá ẹja ńlá ẹja Ọlábànjí ńlá pepper soup oríṣiríṣi ọ̀dọ̀ Ìbàdàn náà wà so àwọn tó mú dẹ̀ ní ìdádọ́ àti fún nìyẹn àwọn bẹ̀rẹ̀ sí lò Lágelú lò ní Fresh FM lò Lágídígbò lò everywhere Ìbàdàn gbọ́ pé bẹ́ẹ̀ kan ti wà ń bàdàn ẹ wá ṣe fàájì bẹ́ẹ̀ every weekend àwọn olórí oríṣiríṣi máa wá lẹ́yìn yẹn ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹ wo ẹ ṣe gan mo dúpẹ́ lọ́dọ̀ yín o ẹ ṣe bá wa ṣe ẹ gbogbo ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin blogger ẹ máa ṣe o àdúpẹ́ lọ́dọ̀ yín ẹ ṣe mo dúpẹ́ kan bá ní pé kan ṣe tó bá jẹ́ nǹkan míì ni kí n fún yàn lábẹ́rẹ́ mi mọ́ kí n ṣe kíní mi mọ́ bọ̀ tó wá jẹ́ business yìí ni ẹ gbàgbé ó yé mi ju bí iṣẹ́ onímọ́tò ṣe wúyà àwọn driver ni tó wá jẹ́ owó ni o ó yé mi tán pátápátá ẹ̀bùn kan tọ́lọ́run fún mi jù nìyẹn kan ṣe business yẹn kan sọ 1 naira dá 2 naira láì ní ẹ̀rù nínú láì ní kíní ó yé mi débẹ̀ ni so tó wá gbé ìrọ̀sọ́dọ̀ mi kó fọkàn balẹ̀ kó lọ máa sùn kó lọ máa ọrùn ẹ ní problem ó yé mi débẹ̀ ó yé mi tán ẹ lọ béèrè dáadáa lẹ́kìtì láti ìgbà tí mo ti wà lẹ́kìtì business Ọlọ́run fi fún mi ni mi mọ nǹkan mi o ó lè máa jẹ́ lè jẹ́ kan mi kì í máa mọ̀ nípa ẹ̀bọ̀ tó wá ti jẹ́ kan fowó kan fọ 1 naira dá 2 naira kan fowó ṣiṣẹ́ kéèyàn fowó ṣiṣẹ́ kó fi ìgún ṣiṣẹ́ Ọlábànjí lè máa bá ń bẹ̀ ẹ wo ó dàbọ̀. ọ̀rọ̀ tó lágbára òun ló jáde yìí ẹ wo wọn ní àwọ̀ yóò ká gbọ̀n afẹ́fẹ́ ló fẹ́ lọ ẹ̀yin bóbẹ̀ yìí dáàdì ẹ wá ara aṣọ yìí tẹ bá fẹ́ ṣe investment tí ẹ bá fẹ́ ṣe investment ẹ lọ ṣe sọ́dọ̀ Ọlábànjí Farm
bẹ́ẹ̀ ni mo assure yẹn ní regret but ẹ ti gbọ́ wọ́n láwọn ṣe investment 1 million 2 million mọ́ bẹ̀rẹ̀ láti 5 million up or 10 million so bó ṣe jẹ́ nìyẹn so ẹ wá bá mi ra ohun tí mò ń tà ẹ wá ra aṣọ ẹ wá ra jewelries ẹ wá ra wig ẹ máa bọ̀ wá sí ṣọ́ọ̀bù mi 76 Wentworth Street 76 Wentworth Street Hamilton downtown ní Canada ni mo wà Hamilton downtown 76 Wentworth Street gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ patronize Lady K Ifeoluwa show ẹ máa bọ̀ ẹ̀yin tẹ́ bá get location mi ẹ̀yin kọ Google Lady K African Store Lady K African Store ó wà register lórí Google ẹ máa bá bẹ̀ gbàgàdà ní business mi ò ṣe business tí ó wà registered my business is registered here in Canada. So you are free to walk into my shop. You are free to send anybody to me. So when you have patronize ọmọ bọ̀ wá, ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan spiritual items. Gbogbo ẹ̀ lówó ẹ fẹ́ ọṣẹ àánú, ọṣẹ ìṣẹ́gun, ìtúwọ́, ẹ̀bẹ̀ àwọn àgbà, ọṣẹ àṣeyọrí, ẹ̀yin tẹ́ lè lò fún ìkórìíra, ẹ̀yin tẹ́ lè lò fún àlákàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ pọ̀ lóríṣiríṣi. Ẹ̀yin tó bá jẹ́ wípé online lẹ ti ń ṣiṣẹ́. Ẹ̀yin tó bá yẹ pé online lẹ ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ nìkan tẹ́ lè máa lò láti máa darí àwọn kọ́sítọ́mà rere wa gbogbo ẹ̀ ló wà ẹ̀yin tẹ́ bá jó ní ilé iṣẹ́ àwọn kan tẹ́ lè máa lò láti máa fi jẹ́ kí kọ́sítọ́mà kan máa wọnú ṣọ́ọ̀bù yín wá kan máa patronize yín gbogbo ẹ̀ ló wà available lọ́dọ̀ Lady K Ifeoluwa show so ẹ pè mí lórí WhatsApp number mi ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ invest náà ẹ pè mí máa fún yín phone number Ọlábánjí farm ẹ kàn sọ fún pé látọ̀dọ̀ Lady K kò sí kan tó fi ń ṣe èèyàn wọn ọjà yín ló lè wọn gbowó èèyàn lọ so bó ṣe jẹ́ ní ojú òní tiwa ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Herbal agumu diabetes tó confirm ajẹ́bíidán ó wà available agumu jẹ̀díjẹ̀dí ó wà available agumu high blood pressure ó wà available ti diabetes ni ti manpower ni kò sí mọ́ ẹ máa dé Nàìjíríà kẹ́ tó rí títí manpower tó máa jẹ́ kẹ́ dóbò dáadáa kẹ́ tó rí yẹra so gba ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan wọ̀nyí ẹ pè Lady K Ifeoluwa show ẹ wá patronize mi ojú òní tí ẹ ní ṣàṣetì ẹ pè mí mo láwọn aṣọ ọkùnrin àwọn aṣọ tó fine fún àwọn ọkùnrin gbogbo ẹni mo ṣe kíni ni mo ní available aṣọ ọkùnrin náà wà ẹ wo àwọn bùbá àti ṣòkòtò fọkùnrin gbogbo ẹni mo ní ohun lélẹ̀ ṣẹ́tírí mo lọ́lọ́wọ́ gúngùn mo lọ́lọ́wọ́ kékeré mo láwọn tó kóṣẹ́ sí mo ní tí wọ́n kóṣẹ́ sí yàtọ̀ sádìrẹ mo láwọn àwọn materials náà táwọn ọkùnrin mo láwọn materials tóbìnrin mo ní gbogbo èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ ṣáà ti pe Lady K ẹ pè Lady K Ifeoluwa show kẹ́ máa bọ̀ wá sí ṣọ́ọ̀bù mi ẹ̀yin tẹ́ bá lè wá ẹ pè mí lórí WhatsApp a jọ ṣe video call má bá yín send ẹ̀ sí anywhere tẹ́ bá wà má bá yín send ẹ̀ sí mo láwọn tó jẹ́ pé kinní náà ní 3/4 ẹ̀yin tẹ́ bá like àwọn kẹ̀mbẹ̀ àwọn kí ló máa ti gba àwọn style tó máa ń lápá kékeré báyìí tó máa ń rán fáwọn ọkùnrin dánṣíkí mo láwọn dánṣíkí fáwọn ọkùnrin náà tó fine dáadáa tó gbàsíkí tó mú yes àwọn something like this náà dẹ̀ wà àwọn short hand yẹn náà wà lóríṣiríṣi different colour different design mo láwọn tó kóṣẹ́ sí mo ní tí wọ́n kóṣẹ́ sí mo dẹ̀ láwọn àdìrẹ náà fáwọn obìnrin lóríṣiríṣi so èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ́ ṣáà ti pe Lady K Ifeoluwa show ẹ pè mí ẹ̀yin tẹ́ bá lè wà á jọ ṣe video call màá fi wọ́n hàn yẹn select online ojú òní tí mi níwáyé tì ẹ ṣé gan ni o ire o.